fàájì bàbá ṣe wà má sọ fojú Ọládélé lólórí. ẹ̀jẹ̀ kò má lọ sẹ́sì má ṣe fàájì bàbá ṣe wà má sọ fojú Ọládélé lólórí. tọ́ba lè kò gbọ́dọ̀ dúró ẹni tó lé rẹ̀ ò gbọ́dọ̀ dúró. tó bá lọ ṣe sóòtù kó lè dára rẹ̀ lẹ́nu. tọ́ba lè kò gbọ́dọ̀ dúró ẹni tó lé rẹ̀ ò gbọ́dọ̀ dúró. tó bá lọ ṣe sóòtù kó lè dára rẹ̀ lẹ́nu. àbánikọ́ndá kíkọ́kọ́ ò lè jòkúta. èrò ibi tọ́ta rò lórí mi ire ló já sí fún mi. bàbá ló rán mi wáyé ẹni wá ló gbà tèmi. ìgbà tèmi á dára àwẹ̀ ò lójú àwọn àbànìyàn jẹ́ o. ìyá ló rán mi wáyé ẹni wá ló gbà tèmi. ìgbà tèmi á dára lójú àwọn abànìyàn jẹ́ o. Abánikọ́ndásẹ́ Yémi Thomas kíkẹ́kọ̀ọ́ lè jòkúta. èrò ibi tọ́ta rò lórí mi lamẹ́ríkà yìí ire ló já sí fún mi. àṣẹ one love keep us together together we stand united we stand one love Hausa Yorùbá gbogbo pátápátápátá. ẹ má sọ pé kò síjó. ẹ sọ pé síjó ni ò lè jó. ẹ má sọ pé kò síjó. ẹ sọ pé síjó ni ò lè jó. mo fẹ́ bẹ́yẹ Ọládélé lólórí. lamẹ́ríkà yìí ká sọ pé. One love, keep us together. Ẹ mọ̀ nǹkan tá pé one love, ìfẹ́ kan ṣoṣo náà ni. A tún ti dé lórí ètò lónìí o, ẹ̀yin. Ètò wa, ètò yín, ṣọwọ́ ń yá rèé. Ẹ mọ̀ jò yà yín lẹ́nu. Ẹ máa rẹ́ nìkan pẹ̀lú mi lónìí, àlejò kọ́ lélẹ́yìí o. Àti ẹ̀ṣẹ̀ interview lónìí, àṣẹ interview, àbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni yìí. Ètò alájọṣe ni. Ètò alájọṣe rèé. Fúnra rẹ̀ ló máa dárúkọ ẹ̀, ẹ̀yin. Bàbá ló ta yín náà rèé Dayo Agboola rédíò TV láwà ẹ̀bùn níta kọ́ gbé wọlé orin tó kọ́ wọlé Délé Thomas ní alóyin lóhùn wá náà fún sí Texas àwò bàbá ló ń ta ẹyin mo níjọ́ Saturday ó máa ní atọ́bọ́gí o Saturday ó máa yí pópó. ló ta ó dàbí àṣà Tọ́pẹ́ Àlàbí ni ó ní ẹni tí ò sí ń bẹ̀ o kò sí bì kan o ẹni tí ò sí ń bẹ̀ kò sí ẹni bì tí kankan ò jó ẹ kò jó nǹkan kan ẹni tí ò bá jó kò jó nǹkan kan ẹni tí ò mú ẹ kò mú nǹkan ẹni tí ò mú ẹ kò mú nǹkan kan ẹni tí ò jí ẹ má jẹ jí ẹ ẹni tí ò jí ẹ kò jí kankan ọ̀gbìn ọ̀jọ́ lọ́wọ́ ẹ wo kó tó di pé mo ń ba lọ ẹjẹ agbódélé díẹ̀ náà ń bọ̀. láti Chicago títí dé Minnesota láti Michigan títí dé Mississippi láti Florida láti California títí dé Atlanta Georgia láti New Jersey dé New York. ẹ wò ó mo ní àtúntí dé sórí ètò lónìí àwọlé bíbà àwọlé bàgì àwọlé bàgà Professor B comedian Prof B comedian lórí yín o ẹ kú àbọ̀ Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK ẹ kú àbọ̀ sórí ètò Lùsọ̀ládé Adéjùmọ̀ mọ́lẹ́yìn náà o ẹ mọ̀ kú àbọ̀ wọ́n ní ṣọ́wọ́n yá lẹ́tọ̀ ètò ní ṣọ́wọ́n yá
wọ́n ní ẹkú ìmúra o bàbá ṣọwọ́ ń yá sátọ̀dẹ̀ yìí máa ṣá proper ó máa ṣá prapra ó dẹ̀ tún máa dìpù gan. àyíkókó báwo kó ló ní pé mò ń lọ ẹ jẹ́ kí ẹnìkejì mi tájọ sọwọ́ pọ̀ lórí ètò yìí ẹ jẹ́ kó introduce rẹ̀ ó yá. gbọ́ mi dáadáa ó ti yẹ kó mọ̀ pé prophet yìí ni jẹ́ kí n kọ́kọ́ gbàdúrà fún ẹ dìmọ̀ Facebook ẹ dìmọ̀ Facebook ẹ gbọ́ mi dáadáa ó kọ Jésù ó kọ Jésù ó yá lọ rà ànúgbà ó rí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ wá gbé power bike power bike l'Amẹ́ríkà nísìnyí báyìí dóònù làṣẹ ń gbé tẹ̀lé lẹ́yìn ó tiẹ̀ tí wọ́n ń gbé jẹ́ẹ̀tì ó dọ̀pọ̀ nímú adúlé bá ẹbí tó bá máa bà sí. ó mọ̀ mí nà dáadáa orúkọ mi ni Olúkáyọ̀dé Ìdòwú orúkọ tí bàbá àtìyá sọ mí nìyẹn àwọn èèyàn wá yí padà sí skìlà yín rèé ọmọ ìdájọ́ lóru ọmọ alágogo mẹ́mu ọmọ mi yéré rẹ̀ kí ọmọ òṣèdògbò jòjò jẹgbà. ó ti speaking tongues o. ó máa burú gan lórí ètò lẹ́ni èmi àti bàbá ló ń ta. ìpalẹ̀mọ́ sátọ̀dẹ̀ láṣìwá àti ìkú òǹbẹ. àwọn èèyàn ti ń ra tíkẹ́ẹ̀tì lọ láti Nàìjíríà ló ń ta torí tiẹ̀ nìkan. gbogbo hòtẹ́ẹ̀lì ti kún. Morocco Kenya Saudi Ethiopia. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ tí wò wá láti orí ètò Dayo Agbo rédíò kan ṣoṣo tó ń lọ wájú táwọn èèyàn fi bí ní Amẹ́ríkà. sẹ́yìn tó máa dorí kodò bí àdán. ìwọ tó bá tiẹ̀ tí wà sórí ètò ilé òsì lórí rédíò kan Amẹ́ríkà tó múra kí wọ́n náà wà ń bẹ̀. tó o bá fẹ́ wà ń bẹ̀ àwọn polówó kan máa wà torí mo ti rí aláṣẹ àti olùdarí Senabas Edge àwọn olùṣe okùnfà èèyàn láti lọ a máa sọ̀rọ̀ àwọn yẹn torí òun náà ń gbé kéde bọ̀ lórí bíbá yìí burúkú olówó wà lẹ́ ọ̀nà àtúnyàn lókù. Ìfẹ́ Olúwa Akíndélé ẹ ṣé mo rí yín dáadáa Adésànyà Adétọ́lá mo rí yín dáadáa àwọn tèmi láti rédíò Nàìjíríà náà wọ́n ń bọ̀ dáadáa tó ti ń wò mí Mojísọ́lá mo ti rí wọ náà tó ti ń ṣe àì bàbá àì lélẹ̀ náà láti Amẹ́ríkà ẹ̀gbọ́n mi dáadáa Abíọ́dún Awólọ́wọ̀ mo ti rẹ́yìn náà ẹni kí n sáré dáadáa eré ti wà lẹ́sẹ̀ mi báyìí à ń sá lọ́jọ́ sátidé. ó sá lọ ní ha o gẹ́gẹ́ Usin àbí nígbà tí èèyàn bá sọ pé Usin ló ń jẹ́ state kan ló jẹ́ bẹ́ẹ̀ nílùú kan l'Amẹ́ríkà gẹ́gẹ́ Usin. ó lè jẹ́ ọmọ ẹni tó ní. ókè ọmọ ẹni tó ní state yẹn gẹ́gẹ́ Usin mo ní yín o ẹ kú àbọ̀ sórí ètò Yẹ́misí Olúfádé mo rẹ́yìn náà Adémi ni ìyàwó ọ̀rẹ́ mi ìyàwó Adéwálé Ọlọ́lá àwọn tèmi ní UK nìyẹn màmá tí mẹ́rin màmá tiwa tiwọn tiyín tìrẹ tèmi ti kítúni ó dà pé gbogbo ẹ̀dá tí ọjà àkóso àti wá tí kò wá nǹkan sí lẹ́yìn. wá tí sí lẹ́yìn ó wá ní ẹkú ìpalẹ̀mọ́ ẹ̀wọ̀ ìpalẹ̀mọ́ gbà ní ẹbí ẹ̀wọ̀ bọ̀ ẹ̀pẹ́ páàsì lẹ́nà ní yúróòpù lọ́hùn ẹ sẹ́ndì owó bẹ́ẹ̀dẹ̀ ní wà á ṣe everything ebi ò kọ̀ọ̀kan ó dàbí tá a bá ṣe MC ni wọn ìfẹ́ ná MC lówó wọn wá ní ṣé táwọn bá ti gbá ẹ lójú ní kí ni alábùkù ara ẹ fọwọ́ gbà mí lójú àbí kí ló ṣẹlẹ̀ ẹ wo Amos Olúwọlé Ọmọ́túndé ẹ̀dá rẹ̀ ni ó pè mí ó ṣí àbí mo ti gbé ní orí ètò láwà yìí mo gbá aago kankan báyìí ẹjọ́ bá pè yóò pè láyé ètò Amos Olúwọlé Ọmọ́túndé JP Jerusalem Pilgrim àbí Justice of Peace ni èwo nínú méjèèjì aṣáàní yín o ẹkú àbọ̀ Muyideen Àyànkúnlé mo lónìí máa lé òní máa lé o kọ́lọ́mọ ó kìlọ̀ fọmọ rẹ̀ ìkan lára àwọn péjì wa ó ti sá lọ o àmọ́ nǹkan tó mú ìtẹ́ wà lórí Dayo Agbo Media Diamond ó ti pàjúdé Dayo Agboola rédíò TV náà ìyẹn náà ti pàjúdé méjìlá náà lọ́wọ́ yìí Babalota àti Sami Dayo Agboola à ń lo ti Skilachi náà Skilachi rẹ lẹ́gbẹ̀ẹ́ mi yìí o Emmanuel Dáre Ọlábísóyè mórí yín o Adémi ni ìwọ tí wọ́n fi orúkọ rẹ gba visa bóyá ya tọ́ọ̀gì lọ́pọ̀ ẹ̀dá ya tọ́ọ̀gì. tọ́ọ̀gì wa tó wọ́pọ̀. tọ́ọ̀gì ló wọ́pọ̀. ó yà ọjà gbọ́dọ̀ ẹ̀wò Délé Thomas gbójìgìjìgì máa sàré alóyin lóhùn of Pussy Texas òun ló ń bọ̀ ní pati Dayo Agboola ní ọjọ́ sátidé ó rè é ẹnìkan wọlé o ìlàtì àwọn èèyàn méjì náà wọlé o ìwọlé gbọdọ̀. Olúwa fún tọ́mi fún bámbám àwọn náà ń bọ̀ láìpẹ́ nílùú Amẹ́ríkà bóyá mò ń gbé láti rédíò Nàìjíríà ní kọ́ńtà ẹ̀lẹ́ o Ẹniọlá Akínkùsọ̀tẹ̀
láti primary school ọ̀rẹ́ mi dáadáa ni. Àwọn awo ìjìnlẹ̀. Àwọn awo ìjìnlẹ̀. Àwọn awo ìjìnlẹ̀ pápám. Àwọn tá a máa ń jí òǹgbà yẹn. Mo jẹ wọ́n láwọn máàkì kan mi ìráyè dá padà. Ayébọ̀dé ká o. Fẹ́mi Balógun náà ń kọ́. Ẹ̀gbọ́n mi dáadáa àwọn ti rédíò Nàìjíríà náà nìyẹn. Gbogbo wọn ń gbórí wọlé. Gbogbo ẹ̀yin ti rédíò Nàìjíríà. Ṣé wọ́n yá lẹ́tọ̀ láti ìlú Amẹ́ríkà? Bẹ́ẹ̀ni Agbọ́lá rédíò TV náà lẹ́wà. Ibẹ̀ láwà. Ìlú náà ń kọ́. Adé ìyàwó wa nìyẹn. Adédè. Ìyẹn wà orí ọbẹ̀ lóòrò. Ọbẹ̀ lóòrò lọ́wọ́lọ́wọ́. Báwo ni bí ata ó ṣàbà bí mo ṣe máa ń láìpẹ́? Ìyàwó ọ̀rẹ́ wa nìyẹn. Ìyàwó ọ̀rẹ́ wa. Àwọn tí ń rò. Ẹ bẹ̀ kú àbọ̀ sórí ètò. Ọlásùnkànmí Aríbí. Ṣáyà Ìyàwó ẹ̀dùn. ayọ̀ ẹ̀ nìyẹn. Òrèǹté wa. Òrèǹté. Ayáwo Màkàfáìsì. Ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ jẹ́ gbọ́dọ̀ lọ́dọ̀ bọ̀ díẹ̀ sí náà. Bọ̀. Bámi tọ́jú ṣe yóò fún wa lé. Social service bámi tọ́jú ọlọ́lá mi dára. Bámi tọ́jú lèmi òkúlù. Mo sọ pé Jọ́sẹ̀ mi ń jó kò sẹ́lẹ̀ mi rẹ̀. Àgbàlẹ̀ tí ọmọdé làwọ̀ ẹ wò. A ti àfihàn ọ̀rẹ́ mi ọ̀wọ́. Àwọn àwa ti rí lọ́wọ́. Olókìní ti fẹ́ mẹ́kùn. Àwọn àwa ti rí lọ́wọ́. Ọ̀gájọ́ máa ṣe eré òfin. Ẹ wò ó. Kó tó di pé mo sí délé lẹ̀. Kí délé ó tó da ogun ẹ̀ lẹ̀. Wọ́n dọ́tà àwọn onígbàwọ̀ ètò wa náà. Torí pé ìlú tá a ti rí kọ́bọ̀kọ́bọ̀ tàbí ṣètò náà nù. Mo máa ní sí Texas yóò jẹ́. Délé mo gbọ́ ẹ. Àwọn kájú ti wọlé o. Ìṣọ̀lá ọpẹ́ ẹni. Bàbá Amẹ́ríkà gbogbo ni àtàwọn ẹjọ́ wa. A máa ríra ń bẹ̀yẹn lọ́lẹ̀. Mo kì í o. Ní ìfẹ́ kí ló ta àwọn tó ń bọ̀ ọjọ́ Sátọ̀dé. Wọ́n ní gbogbo ilẹ̀ bọ̀ Sátidé ògbó ìlà pé. Mi ò ní jẹ́ kí ló kájọ pọ̀ púpọ̀ lé nítorí Sátọ̀dé. Torí Sátidé. Èyí tó tó ìwọ̀nba tó tó dẹ̀ ń dó òṣogbo rẹ̀ ń tiẹ̀. Ọwọ́ abẹ́kẹ́kẹ́ mo ti gbà á. Ọwọ́ rẹ̀ mo ti gbà á. Irú ayọ̀ nìyẹn. Sound of joy. Ẹ jẹ́ sáré dọ̀dọ̀ àwọn onígbàwọ̀ ètò wa ìṣẹ́jú kan ó lé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola àdúrà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola rédíò TV Baltimore, Maryland, yes, Alabama. Radio TV, Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, bàbá ló ń ta studio ìsìbẹ̀. For sound and quality production, bàbá ló ń ta studio ìsìbẹ̀. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the pros. Studios are many, but the best one is still Bàbá ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Dayọ̀ Agboola Radio TV. You can join us on Facebook at these pages. Bàbá ló ń ta Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Bàbá ló ń ta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. Láyé ọ̀rọ̀ ọmọ wọn nínú gbọ̀ngàn Olúfi.
ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. láìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúmi. ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. ṣáàmà kà á lọ àyọkà yìí ṣáàmà kà á lọ láìdé máa kà á lọ àtiwá láyọkà yìí ṣáàmà kà á lọ. ètò tó gbọ́ ní lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa àyọkà yìí ṣáàmà kà á lọ. every Thursday gbogbo ọjọ́ Àlàmísì àyọkà yìí ṣáàmà kà á lọ. aago 5 ìrọ̀lẹ́ Maryland America àyọkà yìí ṣáàmà kà á lọ. aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ àyọkà yìí ṣáàmà kà á lọ. tó bá jẹ́ Ghana nǹkan aago 3 lẹ́yìn àyọkà yìí ṣáàmà kà á lọ. agbọ́lá ìbẹ̀rẹ̀ ó ti gbọ́ àyọkà yìí ṣáàmà kà á lọ. ọláìdé ọ̀rọ̀ làtọ́ fún ètò yẹn àyọkà yìí ṣáàmà kà á lọ. àyọkà yìí ṣáàmà kà á lọ. Okay now. Wọ́n fẹ́ nìkan ní gbàgbà sọ wípé ṣọwọ́ yálẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ o. Ayọ̀ Agboola rédíò TV. ẹ sọ bẹ́ẹ̀. Ṣọwọ́ yálẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ o. Ayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé. Lọ́jọ́ Jímọ̀ nìyó. Ṣọwọ́ yálẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ o. Ayọ̀ Agboola rédíò TV. Ṣọwọ́ yáyí o ètò tó lóyún ládùn wà polówó ọjà kájé bùkájẹ polówó ọjà tàbí kóòtù kájé Ayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ ẹ̀gbọ́n yẹn 376-085-788. Ṣọwọ́ ètò tá a fẹ́ gbọ́ o. Ayọ̀ Agboola rédíò TV. Ṣọwọ́ yáyí o ètò tó lóyún ládùn polówó ọjà kájé bùkájẹ. ẹ wo ṣé wọ́n yá lẹ́tò tó lóyin ládùn ẹ wá polówó ọjà yín kájọ́ bùbá jẹ bóyá lẹ́ẹ̀kẹ́ gbọ́ tí mo gbé ìkéde kan sí Ọláìdé ọ̀nà Ayọ̀kà òní tún lọ́jọ́ Thursday o ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ là ń ṣèyún Ayọ̀kà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ní last week apárí ìwé wa tá n kà ìlànà obìnrin lónìí ẹ mọ̀ wí tá a mú ẹ lè gẹ̀ẹ́sì ẹ̀ àdìtú Olódùmarè ní nígbà tá a wà primary school secondary school láti kàwọn ìwé yẹn àdìtú Olódùmarè ẹyin ó là ń kà lónìí ẹ pàdé wa láago 5 ìrọ̀lẹ́ o ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà aago 10 ni adémi ni àtàwọn awo tèmi ní UK aago 10 náà ni ẹ pàdé wa lórí ẹ̀ Sílá òní káwọn èèyàn wọ́n ti wọlé ni. àwọn èèyàn kún wọlé àwọn ọ̀gá wọn wá fẹ́ ṣe ní ìgbìmọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Akin Akínyẹmí mo rí ẹ Akin Akínyẹmí ó yẹ kó rántí ẹ dáadáa. Akin Akínyẹmí mo rántí rẹ. association kan náà la wà àwọn association aláyanjú náà àjọ lọ fẹ́ Ìgbò nílùú àwọn Ìgbò náà. ayé mọ̀ ní ká o. ibi tá a ti rẹ́ ni ẹ̀gbọ́n mi dáadáa mo kí ẹ. ayé mọ̀ ní ká o. Fẹ́mi Odùbánjọ ẹ̀gbọ́n mi láti Tribune wàá mọ̀ dáadáa láyé madbat wàá ká gba change kan lórí ẹ̀. kó lọ ṣe sales rep. láyé dúdú bẹ́ẹ̀ ẹ̀gbọ́n dáadáa. kó gba 15%. ẹlòmíì ká ló sọ wọ́n 7.5% ó gbà Ọlọ́run mọ̀ gbá ní o. àwọn àpèrè ara sí kọ́ọ̀nù àmà ní alayé bá ń gbé sókè. àwọn olùgbé Ọlálékan ọkọ ọ̀rẹ́ mi àti ọ̀gá mi ó di méjì lọ́dọ̀ mi ọkọ ọ̀rẹ́ mi nìyàwó ó tún wájú ọ̀gá mi lọ́tù. ayé mọ̀ ní ká o. ẹ ṣe dáadáa mọ sí Lukman àwọn tamúlùdùn nìyẹn ọ̀gá mi náà ni láti rédíò Nàìjíríà mo kí dáadáa ẹ káàbọ̀ sórí èkó tó sọ́wọ́ ń yá. ó dà bóyá kù ń sàlẹ̀ o. èmi náà mo àwọn délé ẹ̀kọ́ kan Adéyẹyè Bámidélé mo kí ẹ dáadáa ọ̀rẹ́ mi wọ́n wọlé díẹ̀díẹ̀ ni wọ́n wọlé díẹ̀díẹ̀ ni. yóò sukùl sókè tán yóò sukùl sókè tán pátápátá. alága Aratawu Paramount FM Tìjàní Azeez Akínwùmí ẹ kú strike o wọ́n daṣẹ́ lẹ́nu lọ́wọ́ ní Nàìjíríà. àwọn pẹ̀lú NSC. èmi àti ló ń tán bọ̀ wá bá yín dá sí. àmọ́ àdá sí àmọ́ àdá sí. ọ̀rọ̀ mélòó gbogbo ọ̀rọ̀ tó wá ń dá sí. ẹ bára yín dà sọ. àwọn kan wọlé o tún ṣí sókè ńbẹ lábẹ́. ọ̀gá mi Tósìn Adékọyè láti Gold FM táwọn náà ti wà nílùú ibìkan tí àjùdọ̀ tí ìdárúkọ báyìí
Babátúndé Akeem Adéoyè láti kékeré ayé alálùmọ́lẹ̀ láti primary school. Wọ́n ní ìjẹ́ ní point mo rántí pé o máa ń bòwé nígbà yẹn o. Máa ń lọ sí mi point kankan. Àbí? O mi ìjẹ́ point mi ìjẹ́ point. Mo máa wọn tí mo jí wò. Ó dẹ̀ bọ́ nìkan lẹ̀ báwọn. Babátúndé Akeem ṣé òun náà ni Akeem? Akeem Adéoyè. Mo ti rí o Ọlásùnkànmí Àríyìbí ó wọlé. Ìyàwó ẹ̀ ló kọ́ wọlé lẹ́ẹ̀kan. Ọkọ Adédìí lórúkọ ìyàwó yẹn náà Adédìí ni. Adédìí ọkọ Adédìí ẹkú àbọ̀ lórí ètò. Tó ru ọbẹ̀. Adédìí tó ru ọbẹ̀ ẹkú àbọ̀. Àwo makaspaisi mo rí yín o. Ẹyin àwo abètèké àwo apasínò mo rí yín ẹkú àbọ̀. Àwo bàbá ló ń ta. Holy Trinity Tabernacle mo lẹ́yìn náà ẹkú àbọ̀ sórí ètò wa. Ẹ wò ó lónìí ó máa ṣá poríporì ó máa ṣá poróporò ó máa yẹ kí ni ó máa látọmọgi onídélé tọmọ sí ń bọ̀ ní sátọ̀dé bọ́tí mò ń gbàlejò bàbá ló ń tà lójú ọ̀bí ẹ̀ ó máa ṣá piripiri ó máa yí bóbó ó máa látọmọgi ó máa dìpù ó máa tàṣọṣọ. mi ò fẹ́ fi ìgbéraga kún ni ó láwọn nǹkan tó yẹ kí n máa sọ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀dẹ̀ ni. ṣé ń gbọ́ ẹ ti ń gbọ́. àwọn ìwọ náà wọ́n ní mo ti lọ ra tíkẹ́ẹ̀tì nítorí báde olóyè ló ń ṣe nǹkan. bẹ́ẹ̀ ni o àwọn tó ń ṣe tíkẹ́ẹ̀tì ni ó yẹ kó fún ẹ kọmíṣọ́. àwọn ká wò pé. ṣé wọ́n ní lóòrò báyìí ní tó wà mẹ́ta. airline gan fúnra wọn ó yẹ káwọn gan fi gbé airline kan sílẹ̀ pé iye àwọn ẹ̀ka tó ra tíkẹ́ẹ̀tì ó ti tó. ọmọ àwọn lọ́lọ́fẹ̀ẹ́ bàbá ló ń ta ló ń ṣe má gbéraga. Àkẹ́jù Akínfẹ́mi mo rí yín o. Àkẹ́jù Akínfẹ́mi bóò ni ẹ kú àbọ̀ sórí ètò ẹ wò ó sátidé ó máa látọmọgi. Ọlásùnmọ̀kẹ́ Àríyìbí ó ní kìláṣí o ọba sọ̀rọ̀sọ̀rọ̀ nìbàdàn. ó burú. ọba sọ̀rọ̀sọ̀rọ̀ nìbàdàn. àwọn eléyìí bá ní ó bẹ́ẹ̀dì bọ̀ nígbà kan tó mọ̀ kọ́ sọ pé ó bẹ́ẹ̀dì mo ní bẹ́ẹ̀dì èwo àwọn tó yẹ pé ńgbà tí ẹ̀ dàgbà ọ̀dọ̀ gírégírégírégírégírégírégírégíré grandmother wa la dàgbà sí. àwọn kìnnì kan wà tó máa ń pè ní pèpè bíi bẹ́ẹ̀dì pèpè tó fi símọ́ǹtì wọ́n ti kó àwọn yẹ̀pẹ̀jọ amọ̀ wọ́n fi mí ẹran wọ́n fi pa pèpè àwọn ìlànà sùn tó wà kó bẹ́ẹ̀dì ó ṣí. ó tiẹ̀ mọ̀ pé torí tiẹ̀ láyé fọwọ́ sí etí ó pẹ̀ kó tó bẹ̀rẹ̀ sùn àti ẹ̀tí fẹ́ràn tẹ̀yìn bó bẹ́ẹ̀dì wà lè. mo yẹ pé ọmọdún máa dógún tí tó bẹ̀rẹ̀ skul tí tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan jáyé sí mi. àwọn lọ àfẹ̀mọ̀ káwọn bá sùn lébi. Ọ̀túnba Glorious Olúwaṣewìdò àbígbẹ̀yìn lè wa ni. òun náà sọ̀rọ̀sọ̀rọ̀ lòun náà òun fi ṣe wá lè wa ni. Ọ̀túnba Glorious Olúwaṣewìdò ẹ kú àbọ̀ lórí ètò lẹ́yìn ọkọ̀ lẹ́yìn ètò náà lọ́wọ́ o. ẹ wo bàbá ló tà ní Easter studio náà wá ti ń bí mi láti lù wọ̀ Baltimore láti kalẹ̀ sí ní Maryland lórílẹ̀‐èdè USA bó oníṣẹ́ wa. Samson bíi Subaru àwọn ológun nu ológun àwọn tó máa gbé bọ. o gbúdọ̀ ṣẹ̀ mí o. wọ́n lè mọ̀ pé mo léèyàn ni o. máa rán lọ kọ́ lọ báwọn Boko Haram. mo kí yín dáadáa ẹ ṣe gan. máa rán lọ kọ́ lọ báwọn Boko Haram ni. sójà ìdè Babafẹ́mi NEPA ẹ ṣe mo kí yín dáadáa. Fọlárin Adéoyè Sọ̀dà àwọn ọ̀gá mi tí mo gbaṣẹ́ Rasawu lọ́wọ́ wọn. alága àgbà kan àwọn tó mú wọn lọ Rasawu nìyẹn. mo kí yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́ ńlá Ṣọ́wọ́ yàlù Amẹ́ríkà. ẹ kú àbọ̀ o bó o ní Ọlásùnkànmí Àríyìbí ó ní gbọ́ mi dáadáa tí o bá rí àmì kan ṣe gbogbo ègún tó lé ní lójú oorun kí wọ́n máa gbiná dànù. àwọn wòlíì ni o bọ̀ àmì epo ni wọ́n sì ta lórí ó ní ìgbà tó bá tó gbà. Ryan Sharif mo lẹ́yìn náà o orí yín lè ṣe wọlé ẹ kú àbọ̀ sórí ètò ẹnìkan ti wọlé bẹ́ẹ̀ wo. Wálé Fortune ayé mi rọ ayé ló mọ ọ̀rẹ́ mi láti South Africa ó ṣe dáadáa báwo ni gbogbo ọ̀hún Ọlọ́run tí ó jẹ́ kí ayé mú ló ń ta ayé ò ní mú ẹ gbọ́ mi dáadáa ló ń ta ẹnìkan wò wá ẹnìkan wà ẹ̀mí sọ fún mi pé obìnrin ni ó dẹ̀ ń tajà ń lu agbe ni gbọ́ mi à ń fi ẹ̀mí wo owó inú àkáǹtì ẹ̀ ó dé díẹ̀ 4 million pè wá lẹ́yìn ètò ìrànwọ́ fún ẹ owó ẹ bá tó 4 million ni o jọ mi ò gba ẹ̀pẹ̀ kípè tó bá jẹ́ pé owó ẹ kéré o gbọ́ nǹkan tí wò ní sọ gbọ́ mi dáadáa ó gbọ́dọ̀ jẹ́ pé agbéni ló ti ń tajà orí obìnrin ń le orí rẹ̀ le
àwọn lọ. ẹnu pẹ̀jẹ́ fún ayé mọ̀ níkà o kí ló wá dé ṣé torí máa ní okó wọ́n mi lọ péré wá. ó yá dà. ó já ni ó kálẹ̀ ó ní ẹ̀yin wo àwọn lọ délé lọmọ gbọ́n lókè náà ń bọ̀. Sórí kábíyèsí ajá ló máa yá wa. Kí olúmọ̀ fẹ́ pásítọ̀lá lọ́wọ́. Ó wá ní kí n máa kọrin pé tàtàtà ló sọ. Ìdí méjì púpọ̀ lọ́dún iná ṣùgbọ́n láwọn àti nífẹ̀ẹ́ mi ló ń yẹ. Ajá kú láyà mi o. Olú ọ̀fẹ́ pásọ̀. Olówó orí ọ̀pá àkọ́kẹ́. Olówó orí ọ̀pá yẹ ọ̀la yẹmí. Technical problem kékeré kan ni wọ́n máa padà sórí ẹ̀. Olúwa tóbi o. Bàbá fèyí ṣayẹyẹ. Bàbá olúwa tó sì ń náwó lọ́wọ́. Bàbá olúwa tó mi. Bá mi tọ́jú rọ́pò. Olúwa mi dáná ní owó mi lọ́wọ́. Àwọn aláàjì Adémọ́lá ni o. Adémọ́lá mi ṣàánú. Ṣàánú. Ọlọ́run dàrú ni. Àwọn tí Amẹ́ríkà ló ń náwó lọ́wọ́. Kábíyèsí Ajákùláyà wá. Olú ọ̀fẹ́ Fáṣọlá. Ajákùláyà wá. Orin tájákùláyà máa ń fẹ́. Ìyẹn l'Amẹ́ríkà tí mo wáyé. Wá ní kí n máa kọrin wípé Ajákùláyà wá ń kọ́. Ó ní wípé ẹgbàá mi. Kí ló ṣe é délé? Ó ti wọ́n mi dé o. Ẹgbàá mi. Olú ọ̀fẹ́ máa so. Àwọn tèmi lọ́jọ́ tó ti pẹ́. Àwọn ló bá dùn mí l'Amẹ́ríkà tí. Ajákùláyà o. Ajákùláyà. Ìmùlẹ̀ rọ́pò. Ajákùláyà. Ìmùlẹ̀ alájì. Adébọ́lá Sàánú. Ajákùláyà. Ẹ bá mi tọ́jú dọ́ra bèbí. Ajákùláyà. Bá mi tọ́jú gbogbo èkó tí lè tó kó ní sí Texas. Ajákùláyà. Mo fẹ́ fowó ṣe mí léṣe. Ó ná mi lédò lọ́wọ́lọ́wọ́. Ọ̀dádélé Thomas lẹ́ ń gbọ́ yẹn o. Medical connection. Àwọn bàbá ló ń sá. Gbogbo yìí sí. Mo náà ló mọ̀ lórí ètò yìí. Rá òun ló máa dẹ́wọ̀ alára yá ní pati ọba ló ń tà oníjọ́ Sátidé. Olú ọ̀fẹ́ Fáṣọlá. Bá mi tọ́jú Túnjí yòyò. Bá mi tọ́jú Ṣèyí Ògúnwálé. Social service. Bá mi tọ́jú Ọlọ́lá mi dára. Bá mi tọ́jú Gbẹ̀dú Kúlùkọ́. Gbẹ̀kọ́ fọ́ṣọ́. Àwa ara wa lórí ra wọn. Àwọn ẹlẹ́wà ló ti rí ara ọkọ̀ pàdé ńlé ara ilé wájà. Olókìní ti lọ mẹ́kùn. Àwọn ara wa ti rí lọ́wọ́ ọ̀gájọ́ máa ṣe eré òwe. Gbogbo Èkó ti ilé tókó, Èkó ilé ọgbọ́n. Dèjòkúrú ló ń náwó lọ́wọ́. Má ṣe gbàgbé ilé rárá. Gbogbo wa ní sí Texas yóò jàre. Wọ́n tọ́jú mi, wọ́n ṣàyẹ́sí mi. Ó fún mi ní credit card, ó ní kí n máa ná lọ ní orí ọ̀fẹ́ Fáṣọ. Mi ò lè gbàgbé mi dáadáa ní ilé iṣẹ́ mi o. Asáré ṣe kìíní yẹn dáadáa náà ni. Ẹ má bínú sí wa. Ó rí bẹ́ẹ̀ ni yes kẹ́. Kìláyì ti padà sórí ètò yes ó rè é. Ẹgbọ́sẹ̀ wò ṣẹ́rin láti ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ti wọlé.
àwọn èèyàn tún ti wọlé o bá a lu àwọn èèyàn wa tó wọlé lọ́gọ̀ ẹnu. Ṣùgbọ́n Fatai ọ̀rẹ́ mi dáadáa ni àwọn tọ́jọ́ bí wá lè kan náà gbà táwa kékeré ni. Ẹran léyà tó máa ń pa ń gbà yẹn tó 8. Kọ́lọ́mbà mi fọ̀rọ̀ kàlájú wọn wá gbé kan fáwọn ọmọdé òun la máa fi jà kiri. Òun rẹ̀ la máa jẹ́ ń jọ léyà náà. Ẹ lọ fi jà ẹ ti lu pátá. Láti di kọ̀ǹdé. Ayé mà ní ká o. Olówó Caroline àǹtí mi dáadáa ẹ káàbọ̀ sórí ètò. Ṣé my chief Sulaiman Adisa Ayọ̀adé? I don my capital for the carryability you are wogen. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ wo Ayọ̀bámi Òkèdòkun ọmọ ìyàwó ní ẹ kú àbọ̀ bóòní iṣẹ́ wa orí ètò Ṣówónyá náà la wà. Èmi pẹ̀lú láti olóore mi o kí ni a fi sọ fún ọ. Olóore mi o bàbá gbẹ̀mí ni kí ni a fi sọ fún ọ. Sátọ̀dé àbúrí. Ó máa ṣàkólókò. Sátọ̀dé yẹn ó máa dàtọ̀bọ̀gì fúnra rẹ̀. Àtùpà látàdá ní. Àwọn wa ní skẹ̀t àtúwá wa wọ̀. Bàbá gbẹ̀mí bàbá fúnra. Olóore mi bàbá gbẹ̀mí kí ni a fi sọ fún ọ. Olóore mi o ó ṣe lónìí. Délé Thomas ibi tó bá wà kórì rẹ̀ ó mọ̀ wú. Ọmọ wọn ní ṣáàkì olóore mi. Aná Ìdòwú òdìlé onítẹ̀mí. Àbíkẹ́ Adé mi. Kó o tó máa kàbíkẹ́ Adé ọjà máa gbà lẹ́nu ẹ báyìí. Ó nà mí lẹ́gọ́. Wọ́n wá mi dé Amẹ́ríkà. Ẹ̀tún wá mi dé. Tani ìjọba. Sákàlọ̀ Àlàmú ni o. Tani ìjọba. Ọlásùnkànmí Àríyìbí ó ní Tọ́pẹ́ Zarina is watching from Oworo Ṣòkí Lagos Nigeria. Tọ́pẹ́ Zarina mo rí yín o tẹ́ ẹ bá ń wò mí láti Marina tàbí láti Oworo Ṣòkí ẹ kú àbọ̀ Ọlásùnkànmí Àríyìbí lórí ìlú nílọ̀gbọ̀n ẹnu o. Pastor Reverend Joel Manson mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ àyíǹbọ̀ tí wọ́n náà sà. Ẹ kú àbọ̀ bóòní mo ní Sátọ̀dé ó máa yẹ kí ni ó máa kọjá bẹ́ẹ̀. Gbogbo hòtẹ́ẹ̀lì ti kún pọ́ńpọ́tìmọ̀ gbogbo lọ́rẹ̀ ti kún Riverdale lórí èèyàn ńlá ló ń ṣe nǹkan ó gbéraga ni ó gbéraga ni ó da ó kú da. wọ́n sọ fáwọn èèyàn ni. Olúfúnṣọ́ Adésínà àwọn ọ̀gá mi dáadáa àwọn awo ọ̀gá mi dáadáa awo Ìbàdàn City Poli àgbàgbà ti City Poli bọ́ọ̀nà bọ̀lá Amẹ́ríkà láìpẹ́ kò sí nǹkan tó rí ṣe sí ẹ̀ ṣe ẹ dúpẹ́. Mo tún rí Bùkọ́lá Adéṣakí àǹtí mi àwọn oníròyìn yẹn tó a bá rí ohun àǹtí ohun wọn lè dáadáa. Abukol mo rí wọn náà dáadáa ó ṣe ẹ káàbọ̀ sórí ètò. Bàbá wa Joel Manson wọ́n ní ó ga o bàbá ètò on my way to Baltimore now. Ọlásùnkànmí Àríyìbí wọ́n ní bàbá ló ń ta me I no dey drink again. Ìlàkì wetin we dey drink gbọ́ ìlàkì kílẹ̀ mu. Àwọn ò kì í mọ tíì ìyá ẹ mọ tíì. Kílẹ̀ mu òróró kílẹ̀ máa mu. Ṣáàlì rẹ lè bẹ̀. Èmi yẹn ti yí ayé o kámẹ́rà ń balẹ̀. Ayé mà níkà o. Orí obìnrin ẹ̀kẹ́ yẹn lé o. Ó di 4 mílíọ̀nù kó má bètò jẹ fún wa kí ló dé? Ṣáàtì ìwà sọ kátà fẹ́ sọ fún mi. Bí 4 mílíọ̀nù yín máa lọ má bètò jẹ fún wa. Wọ́n náà gbé 4 mílíọ̀nù yín lọ. Bá a ṣe ń sọ lọ. Sírẹ́lì bẹ̀ máa wà bẹ́ẹ̀. Kí ló jẹ́ bẹ́ẹ̀ náà? Ìyẹn mọ bó ṣe máa rí lẹ́nu náà. Ṣọ́ọ̀tì kọ́ nù. Ó dà ìpín ìgbà tó fi ṣomi kọ́míníọ̀nù. Dókònẹ́tì wà. Ẹ̀jẹ̀ àwọn bó ṣe máa rí. Àwọn ọmọ tí. Àwọn ìṣọ̀lá tí kò máa tó wọlé pé bóyá tábà ti rí lẹ́gbẹ̀ẹ́ ká fi kóòkì mix ẹ̀ ó ti dáa. Cecilia Adéṣẹ́wà Adébísí mo lẹ́yìn náà o. Ẹ kú àbọ̀ orí ètò wa ètò yín Ṣówónyá yẹn lẹ́wà yìí Dárágbọ́lá rédíò TV náà ni ẹ jẹ́ sọ fún yín o
bẹ́ẹ̀ bá ti download radio application yìí ẹ lọ download ẹ̀ báyìí Dayo Agboola rédíò ni ó wà lórí Google Play jẹ́ kó Store. yé wọn ẹni tí ò dánlóòdù ẹ̀ kò dánlóòdù kan. wọ́n lẹ́yìn tí ò download ẹ̀ kò download kẹ́kẹ́. olóò ló ta ti ẹ̀dùn náà èmi àti ọmọ mi ń sọ̀rọ̀ nínú ilé. Yes Colombia, yes Colombia. èmi àti ọmọ mi ń sọ̀rọ̀ nínú ilé wá ń béèrè owó lọ́wọ́ mi pé jáde ẹ̀ ò fẹ́ ra pizza mọ́ta èmi ò lówó pizza ó yà ẹ̀ẹ́dẹ̀ máa máa lẹ́nu kí ló ń ṣe náà ẹ sọ fún gba ọ̀rẹ́ yín tó máa ń wá ẹ̀ kó bá yín ta. kó lọ pa pizza wá. mo ní kó ta kí ni lórí bàbá ló ń ta mo ní kó ta kí ni ṣé òun rò pé tẹ́tẹ́ ló ń ta ni. èmi náà wá òfin mi ìlé máa bá yàn ní kí má tẹ̀ wá mọ̀ túmọ̀ kí wá lọ ta kí ló ń ta gan. kí wá lọ ta pizza. jẹ́ káwọn èèyàn mọ̀ kí ni túmọ̀ bàbá ló ń ta. ó fẹ́ mọ̀ tó dúnú rédíò. ó fẹ́ mọ̀ tó dúnú rédíò. Cecilia Adéṣẹ́wà Adébísí wọ́n ní hello good day sir hello ẹ kú àbọ̀. Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀ wọ́n ní Skilachi welcome to Dayo Agboola Radio TV bẹ́ẹ̀ náà ni ó ń gbọ́ yín bá wọn. ẹ ṣe o aṣẹ̀mẹ́yẹ gòlápò ni ó sì máa le jù báyìí. wọ́n ló máa le gèlè lọ ó máa ṣá poroporo. lẹ́yìn ìṣọwọ́ ń yá ó lé ńlẹ̀ sí ń bọ̀ lórí ètò. ṣé ń gbọ́. ó lé ńlẹ̀ lu Amẹ́ríkà. wọ́n ní lẹ́yìn ìṣọwọ́ ń yá ó lé ńlẹ̀ ń bọ̀. ó máa yí gan ìyẹn ṣáà máa wò. Rẹ̀mí Hasan mo rí yín o òwò yín mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé mo fojú pẹnikẹ́ni rẹ o mo rí yín mo gbúdọ̀ lọ pé mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò. Skilachi ń bèrè lọ́wọ́ mi ó ní kí ló ń jẹ́ bàbá ló ń ta ó fẹ́ mọ̀ ọ́ bàbá ló ń ta kí ló ń ta ló ń jẹ́ bàbá ló ń ta mèyọ́ mo rí yín àwọn èèyàn yóò ti tẹ̀jẹ́ kí n dáhùn mèyọ́ gan Baltimore kan mèyọ́ kan Maryland kan ó máa ṣàfòrò ẹkú palẹ̀mọ́ sátọ̀dé ẹ máa ṣe kí ni ó máa dàtọ̀ bọ̀ bí. Abdulsalam Suliat Bọ́láńlé Abdulsalam Suliat Bọ́láńlé mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀ ibi tí baba ló ń tà ti jáde rèé o nígbà tí mo wà ní secondary school ayé ìgbà ọ̀hún àmọ́ jẹ́ Diamond torí pé wọ́n ní orúkọ tó bá tu wùyàn lè yẹn máa ń jẹ́ tó bá ti di pé o ti ń dára ẹ mọ̀ mo ti wá wò ẹ̀yìn odidi ẹ̀ wá kọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti gba gbogbo ẹ̀ mo ti wá wò pé kí ni àwọn orúkọ tó jẹ́ adéyàn lè máa jẹ́ lẹ́yìn mo ń jẹ́ Dayọ̀ mo ń jẹ́ Agboola mo ń jẹ́ owó ni mo ń jẹ́ Òkìkí Ọlá mo ń jẹ́ Ọ̀nà Ọlápọ̀ wọ́n wò pé Akíntúndé tó bá tẹ̀ wá lówó ìkìlọ̀ ẹ̀ fi kí ló ṣe wọ́n ní Diamond òun ni òkúta tó yẹ pé ó wà precious ìgbà yẹn pé tó wá jẹ́ Diamond yẹn láti secondary school mo jẹ́ so nígbà tó pé bóyá bíi 1998 mo gbé mọ́tò mi lọ sọ́dọ̀ mẹkáníìkì lọ́jọ́ kan mo ní lọ ṣe so ó wá lẹ́sẹ̀ yìí kìíní kan lára mọ́tò wọn pè ní condenser so nígbà tó fi sí ó ní condenser yìí o iná ni o mo ní iná kọ́ lélẹ̀ yìí o iná kọ́ lélẹ̀ yìí o torí mo yẹ rí pé mo yẹ rí jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ wọ̀ wá ní lọ́ra kan wá ń géètì ńgbà wọn mo lọ ra condenser yẹn tí ò gbádùn so ó wá fi sára mọ́tò mọ́tò kíní ò ní ṣiṣẹ́ àwọn èèyàn ní báwo ni ò ní ṣiṣẹ́ nǹkan tó dáa lórí kíní kan mo ní ó kí ẹ bá mọ̀ mo ní yá ó fi sí kó bọ́ sínú mọ́tò pé bọ́ ní mọ́tò ló wá bọ́ pàpàpàpà gbọ́ngbọ́ngbà mo ní baba ló ń tà mo sọ fún ẹ tí baba ló ń tà tí baba bá ti sọ fún ẹ fẹ́yìn ọmọ ẹ máa gbà bẹ́ẹ̀ ẹ máa gbọ́ bẹ́ẹ̀ mi ṣe lọ́jọ́ yẹn nìyẹn ọjọ́ kejì mo dé báyìí mo padà dé gbogbo wọn ọbẹ̀ tó 20 tó wà ń bẹ̀ wọn baba ló ń ta wọ́n tún gbé dé ọ́fíìsì mi baba ló ń ta anywhere àwọn àti baba ló ń ta wọ́n ta lójú bá ní kí n sọ pé ẹ̀rọ pé tẹ́tẹ́ ni kì í ṣe tẹ́tẹ́ o baba ló ń ta ó pọ̀ o baba ń ta pọ̀ o à ń ta piano à ń ta gìtá à ń ta lù à ń ta àbúrò wọn sọ yún bí baba ló ń ta ṣe wọlé nù sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà bẹ̀rẹ̀ pé kí ló ń jẹ́ baba ló ń ta mà ní ibi tí baba ló ń ta ti ṣẹ̀wá ọ̀nà ẹ̀ jìn. ká dúpẹ́ lọ́wọ́ àjọbí ọjọ́ ìbí tó ń bọ̀ ó ní jẹ́ kí àmọ̀ tó rẹ̀ báyìí. àǹtí mi ọmọ rárá àfọwọ́wẹ̀ ayọ̀ adé àǹtí mi tó ṣá prapra ó ṣá proper ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lórí Dayo Agboola rédíò àti rédíò Nàìjíríà làwọn náà ṣe wá. ẹ kú àbọ̀ tẹ ẹ bá ti dé Amẹ́ríkà ẹ kàn sí wa ibikíbi tẹ bá wà ẹ kàn sí wa. ìlú Texas làwọn tiẹ̀ máa ń lọ. láti bẹ̀ náà wọ́n lè sáré wọ́jọ́ kan ní Maryland wọ́n lè sáré padà. Maryland ilẹ̀ ìlú ìyá Jésù rè é tó bá ti dé bẹ́ẹ̀ ò tí ì Amẹ́ríkà. Alábí Olúwaṣeun Adéyẹmí. Alábí Olúwaṣeun èwo bẹ̀. láti Alábí nù. Alábí Olúwaṣeun ọ̀rẹ́ mi dáadáa láti secondary school. Ọláṣẹ́yìndé Samuel Gbénga
àwọn ti bàbá tani general overseer CAC ní ìsìn. general overseer àti ajá general evangelist. bàbá Kenaland nù. bàbá Kenaland. àwọn bàbá Kenaland. àwọn awo ti bàbá Kenaland. mo kí yín o ẹ pàbọ̀ lórí ètò. tó bá dé Nàìjíríà lọ́la tó fẹ́ rí bàbá ṣáà ti pè wọ́n láti Gold FM. straight away ni. straight away ọwọ́ kan ni. gbọ́ mi dáadáa tí o bá rí àmì kan ṣe lọ ṣe rere àṣẹ́gun Jésù Olúwa wa. kọ́ bá fún wa lówó àwa ṣe fi wa wọ́n kọ́ wá wẹ̀. àwa wòlíì Ọlọ́run àwa àlójúkòkòrò sówó. ṣùgbọ́n tọ́lọ̀ bá tún kankan sí wọn lọ́kàn. tọ́lọ̀ bá bless yín. tó kàn fún wọn lọ́kàn. tó dájú ẹ fún wa. kọ́kọ́ wa gbà á. mo rí yín o Primate Àjàó ṣàánú. Primate Àjàó ṣàánú. mo rí yín ẹ fún àbọ̀ lórí ètò. àwọn èèyàn wọlé lóríṣiríṣi. Adéwálé Ọlọ́lá ó ní ẹ̀gbọ́n sí láti welcome o. Adéwálé Ọlọ́lá oníyàwó rẹ̀ wọlé lẹ́ẹ̀kan tó ní tí wọ́n forúkọ dùn nígbà físà ni. ó lẹ́nu bí orò ọkọ lẹ́nu bí orò ìyàwó lẹ́nu bí orò. ẹnu pàdé ẹnu. Adéwálé là ń wá mo kí yín o ẹ kú àbọ̀. Ẹniọlá Akínláyọ̀ mo lẹ́yìn náà. Mercy of Mercy Sister Bisi ní mi ń lò mo lẹ́yìn yín ẹ kú àbọ̀. Lamba Túnbáyẹ̀rì mo kí yín o. Adéwálé Ọlọ́lá wọ́n ní bàbá ẹ máa ta òkìtì o ẹ má ta òkìtì o kí ló dé kò lè jẹ́ ìdúró bá wí síláàkì nìyẹn kò fẹ́rẹ̀. no ìgbà tẹ̀lé máa gbà kọ́pọ̀ rẹ̀ mi wọlé ọlọ́jọ́ jọ tọ́pẹ́ sẹ́kítì kò korúkọ ẹni yẹn lẹ̀ kò jẹ́ ó yàtọ̀ sí. Adéwálé Ọlọ́lá síláàkì ló bá wí. sẹ́mi lórí má tàkì. kò lẹ́mi lórí ètò. jẹ́kọ̀ bú èmi torí pé bóṣe bá fẹ́ bú ló ń ta ẹ̀bọ́ mi. torí kò lẹ́mi lórí ètò a ní pé n bò dárúkọ ó dárúkọ síláàkì bí yìí. ó yà síláàkì ẹ̀ náà ló wá sọ. ó wá lọ ló ń bí bàbá ẹ má ta òkìtì o. Ògún tiẹ̀ pọ̀ Ògún tiẹ̀ pọ̀ fẹ́mi. Ògún tiẹ̀ pọ̀ lọ́wọ́ ọmọ arigidi. Arínàdẹ̀gbọ́ ìbọn mi ó pàjọ́ ọlọ́dún sọdún ìbọn mi ó pàjọ́ ọlọ́wẹ̀ sọ̀wẹ̀ ó pàjọ́ àjànàkúrò àti àtẹnusọ tó bá ró igba kúnú bá nípa bí ó sì ró àpọ̀jọ̀ tó bá wá ró tara ìró yóò pa mẹ́fà ní àwòtọ́ ń gan ọdẹ tó kéru ló pé jálá òrò ìtọ́pẹ̀kọ̀ ló ṣe òdìbọ̀ ìtọ́pàjànàkú ló ṣe lórí bàbá wọn bíbí òpọ̀kùn bíbí òpẹ́kọ̀ lóòótọ́ bá ti pa lárìnká àwa wọn ló ń ṣọdẹ lájọ́ ṣọdẹ ìdíàrò sójú orí ọdẹ àbọ̀ òdòrí ọdẹ. mo mẹ́rin ọdẹ oníwòlí mo fẹ́ gbé ọjà jẹ́ bẹ́ẹ̀ wòlíì ló gbé àwọn òkúni ọdẹ bẹ́ẹ̀ wòlíì ló gbé rẹ̀ wòlíì ìtàn ní ìsìn. ó tiẹ̀ wá mórí ọdẹ tẹ́mi náà fẹ́. ọya wọ́n gbóni sójú orí ọdẹ àbọ̀ òdòrí ọdẹ. wọ́n gbóni ọdẹ. àfọ̀pẹ́ fọ́nà. Oyèlámì Ọlábísí Olúkáyọ̀dé mo rí yín o ẹ kú àbọ̀. olùkọ́ mi nu. Adéwálé Ọlọ́lá wọ́n ní ìyá wa Rúùtù ẹ rọra mà. Adéwálé Ọlọ́lá wọ́n ní ìyá Rúùtù ọ̀nà mi ńkọ́ kí n tiẹ̀ pẹ̀lú ọ̀nà mi tọkọ ọ̀nà mi bá gbọ́ ọmú wò ó yóò kà straight yẹn ni. àwọn lọ́nu ó ní Oyèlámì Ọlábísí Olúkáyọ̀dé wọ́n ní akínyìn o ẹkú àbòjé tẹ́láfíà lẹ́wà Yẹ́mi Simosrad mọ́lẹ́yìn náà wọ́n ní ẹ̀lò ọlọ́sùnmọ̀ mi àríyìn bí ó ní Yẹ́mi Simosrad is watching from Nigeria yóò bá dáa fún yín Yẹ́mi Simosrad yóò dáa fún yín Adétutù Adélàwá ẹ ṣeun o ẹ ṣeun Adébùkọ́lá Adéjùmọ̀lá Olúwa borí nílẹ̀ yẹn wọlé o àwọn èèyàn lẹ́kẹ̀ bí nǹkan bí ó máa ṣá poríporí lónìí o ó máa kọjá bìkẹ́fù àwọn àna mi ti ń wọlé o. àwọn dà. Bẹ́ẹ̀tì Teresa ọ̀bì ìyàwó àbúrò ìyàwó mi gangan ni àwọn tó fún mi lọ. ó wà lọ́pẹ́lẹ́ ibo ìjọ ti lọ fẹ́ yàwó. wọ́n gba 1 million wọn o. ṣé òun lọ ti bí Rákélì ṣe fẹ́ yàwó gbà. bàtà mọ̀ wọ́n gbà wọn. àná ó mọ̀ pé téèyàn bá fẹ́ gbé ibo tí. Rákélì ò fẹ́ yàwó Jacob ló fẹ́ yàwó wòlíì. Rákélì tó ti fẹ́ kí káwọn èèyàn rò pé bóyá àṣẹ wòlíì bìbí. tó bá ti rí pé mo ṣe mistake báyìí. bí Rákélì yìí fẹ́ yàwó gbà wọn. ló bá tó yẹ. bí Rákélì yìí fẹ́ yàwó gbà wọn. bẹ́ẹ̀ ni Skilasi náà yẹ fẹ́ yàwó. Carolina Love àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ Spanish yẹn. Thank you gracias. Hola. àwọn kan ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ sálẹ̀ ó dẹ̀ kó ojú sókè. ó máa ti kọ. Tóbi Ọ̀ṣìnọ́wọ̀. Tóbi Ọ̀ṣìnẹ́yẹ that's my first daughter. ọmọ mi láti ìlú Nàìjíríà. Nàìjíríà. o ṣe ẹkú ètò.
Tóbi Ọ̀ṣunláwọ̀ dọ́là àwọn ọ̀rẹ́ mi láti primary owó school. nù jẹ́ gbé yẹn sínú ilé. Ó ń bọ̀ kátàlẹ̀ káralẹ̀. Òkìkí Ìdòwú láti Texas ó ti wà Maryland rà. ọmọ ẹ̀wí Ọlájàyìndé Samuel Ọgbẹ́ngà. Orí ọdẹ indeed. Orí ọdẹ Jésù ìwọ ló sọ bẹ́ẹ̀ o. Ìwọ ló sọ bẹ́ẹ̀ o. Ìsọlẹ́dùn o ìsọlẹ́dùn. Mr. Ruth Ọládé Adéjùmọ̀ ó ní Mr. Adéwálé Ọlọ́lá ẹ̀ka àsánsà Adéníkẹ́ Bọ́lájókòó Ṣóyọ́yè mórí yín o. Adéwálé Ọlọ́lá wọn ní ẹ ṣé mà ó dáa. Ruth Ọládé Adéjùmọ̀ ó ní ọ̀nà mi dey like dendesa ó dáa. Ẹ̀ẹ́dẹ́ta ọ̀nà mi àbí Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n sọ fún ọ̀nà mi ẹ bá mi kí ọ̀nà mi o good ẹ bá mi sẹ́ndì owó ìmọ̀rì mi láti UK sà. ìyá wa nù wọn náà fẹ́ gbowó ìmọ̀rì láti UK. Àwọn owó mú wa o. wọn fẹ́ dúró di ọjọ́ pátí. Gbogbo àyè wà lẹ̀ jẹ́ ká wò ẹ tó bá ń bọ̀ ń pàtí wa kó mú láìlọ́n dání. Àjẹyó àti àjẹsẹ́kù ni. ìyá tẹ̀lé kan àwọn náà sọ pé kámọ́ tí ọ̀rẹ́ mi ló mú owó ìdúró dídá. Ókè ní fún pàtí. wọ́n wá láti UK. Ókè wọ́n sẹ́ndì owó mọ̀rí. ẹ̀yin obìnrin sá ẹ̀yin obìnrin Ọlọ́run ọgbà yìí. Àwọn ọ̀yá wa. Bámbọ̀ Ògúntóyìnbó orí yín o Bámbọ̀ Ògúntóyìnbó àwọn bàbá ló ń bá láti Ìbàdàn láti wó kọ́ọ̀mù bó o ní iṣẹ́ wa ẹ kú àbọ̀. Ọlábánijì Ọláìyá ọ̀gá mi láti Cultural Center alága Aratawu wọn nígbà tẹ́mi náà jẹ́ alága Aratawu rédíò Nàìjíríà. Ẹ kú sáìkì o ẹ mú mi rántí ọjọ́ èmi àti bàbá ló ń tá ń bọ̀ wá bá yín dá sọ́dọ̀ ẹ ṣáà ní sùúrù kò ní sọ̀rọ̀ kan tó lu adásí ti UK ó yanjú bẹ́ẹ̀ni adásí ti Israel ó yanjú bẹ́ẹ̀ni mélòó ti Nàìjíríà. àbí nígbà tí Israel tán láwọn fẹ́ gba kápítà pé láwọn fẹ́ Jerusalem yẹn lédèdè àtẹ̀lájọ bá Trump sọ̀rọ̀. ọ̀rọ̀ lásán ló tiẹ̀ fi ránṣẹ́ mélòó wa ni ó gbéraga má gbéraga ọ̀rẹ́ mi. ká níye pé mi ò fẹ́ proud bá níwájú ọ̀la pé kí ẹ tó dárúkọ ìkó lọ jẹ president Nàìjíríà. má proud ó ti ń di ìgbéraga ó ti ń di. àmọ́ wò pé ó lè ní kí Tinubu kó máa bọ̀ nísìnyí kó wá sáyìn àwọn chẹ́ẹ̀kì owó tó jẹ yín yẹn wọ́n mi rẹ̀ proud. mo ti ẹ̀ ní Bladensburg mo ti pàdé Buhari bọ̀ mo ní ó ní kí n pè ẹ́ mo sọ pé bàbá ló ń tán pé ní àbí bẹ́ẹ̀ bí lọ́wọ́ pé tó bá lè wà next Sunday bọ̀ ó dà kó ń bọ̀ ní next Sunday. tó bá ti wá ṣàfihàn sí hòtẹ́ẹ̀lì yẹn. Àdùnníọlá mo rí ní dáadáa ẹ ṣe Ìbàdàn City Polytechnic Alákíá Ìṣẹ̀bọ bàbá ń bọ̀ nínú stúdíò ìláìfù láìpẹ́ torí bàbá ló ta àwọn kọ́kọ́ wà tá a máa bá Ìbàdàn City Poly fà nílùú Amẹ́ríkà yìí wọ́n bọ̀ wá sí branch síbí láìpẹ́ táwọn ọmọ wọn máa wá sí skul kan tó máa so nǹkan tá a máa ṣe ẹ jẹ́ ká a máa ríra lẹ́yìn ètò dádì Ìbàdàn City Poly gbogbo bí tí wọ́n bá ti rí skill àwọn arí Ìbàdàn City Poly àwọn kan tẹ̀ tún pé orúkọ mi wọ́n fẹ́ fún mi láìpẹ́ ìjọ kan wọ́n ń kọ́ Ìbàdàn City Poly sílẹ̀ yìí mo ní kí ló ń ṣe yín ìlà ló kọ́ mi. Kọ́mọ sọ yẹn ti Ìbàdàn City Poly. Kọ́mọ ní. Ó lẹ́gbọ́n yẹn o Debbie Umar àbúrò mi kan báyìí máa pè é máa ní ẹja ṣáwá nígbà tó lóun jẹ́ ṣàwá báwo ni ìyẹn ní pẹ̀lú ẹja ṣáwá. Ó jọra wọn spelling ni. Àwọn èèyàn wọlé o jẹ́ sáré lu àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ ẹnu ìṣẹ́jú kan. Ọgọ́sí Ọ̀káfọ̀ mo ní yín ẹkú àbọ̀. Àwọn àna mi kàn. Adéwálé Ọlálá ó ní thank you ma Ruth Ọládé you are welcome sir. Àánú yín ṣe mí bàbá tí a president ẹgbẹ́ ọmọ òbòkun Ìjẹ̀ṣà ti Washington àti ti Baltimore bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá mórí yín o ẹ kú àbọ̀ sórí ètò Adéwálé Ọlọ́lá ó ní Ọ̀ṣun state as president o. Kí ló sọ. wọ́n lọ́sùn decide wọ́n ní APC làwọn fẹ́ pàwọn fẹ́ PDP. àwọn lọ àfàìmọ̀ káwọn mọ́sùn fẹ́ bí. ebi pọ̀. Làdífà Jùmọ̀kẹ́ Yusuf alájà tó jẹ́ ẹ̀tí mọ́kàdé mórí yín o ẹ kú àbọ̀ alájà Mẹ́ríkẹ́ ẹ kú àbọ̀ Ṣọwọ́nyá rèé ẹ wo Sìlájì ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ń àyè Sìlájì. ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́nyá o ẹnìkan wọlé tí mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Amos Àjànàkú alága àti olùdarí
tí ọlọ́run ti ọwọ́ wọn gbé Ìbàdàn City Polytechnic lẹ̀. Bọ́ láìpẹ́ láì jìnnà a máa rí America City Polytechnic tó máa jẹ́ ẹ̀yà Ìbàdàn City. àwọn náà ń bọ̀ lórí ètò ìlà. ẹ̀yẹ pé ní Ìbàdàn America City. tàbí Ìbàdàn America Kasha. ìkọ́ni láti pé ní America City University ó ti kúrò ní Ìbàdàn o. wọ́n á fẹ́ gbà lọ́wọ́ wa. wọ́n fẹ́ gbà. bọ̀dá ara kan tó yẹ kéèyàn ṣe máa lẹ torí ẹ̀ fún yes àbí America Ìbàdàn City Polytechnic. àjọ wa máa ṣe. ó dà pé City gbọ́dọ̀ wá pọ̀ jù mẹ́ àbí City àti County sí. County Polytechnic. City County Polytechnic. ẹ bọ́ sàjàlọ kú mo kí ní dáadáa sà. ẹ kú àbọ̀ ọ̀gá mi dáadáa ni wọ́n. ẹ kú àbọ̀. ẹ káàbọ̀ sórí ètò. ìbàlá ń ṣe ẹbí nígbà òbí pọ̀ sókè. ìjẹta mo mọ̀ ń lọ wọ́n á pàdé àwọn ọ̀rẹ́ méjì kan náà bára wọn jà. Can you imagine a friendship fighting themselves àbí bó náà yẹn sọ́lé ìlú pé ṣé kò jọ lẹ́nu pé ọ̀rẹ́ méjì bára wọn jà bó náà yẹn sọ́lé ìlú. You did not open your mouth. ṣé kò yẹ lónìí you did not open your mouth. wípé that ọ̀rẹ́ two friendship fighted. ṣé wọ́n jà lọ́wọ́ ni. wọ́n jà lọ́wọ́ ni. torí pé o ti kọjá fighted themselves. no tó bá ti surfing sí ṣé wọ́n ju mẹ́ta lọ. àwọn méjì ni. surfing. just open your mouth ṣé kò yà yín lẹ́nu. that two friendship pé àwọn ọ̀rẹ́ méjì fighted themselves wọ́n bára wọn jà ìjọba dàbò ó dákẹ́ wọn ní ẹ bá lè bó lára di o ó gbé èbó ṣẹ́rí èbó tó mọ̀ ó ju ti ọba ìlú England lọ. má jẹ́ káwọn èèyàn mọ̀ ọ́ kọ́ máa wà máa yá English lọ́wọ́. kọ́mọ̀ wá kidnap ẹ. mi ò rẹ̀ dí àti rí àyàn ní English. ìsìn náà máa rẹ́ báàsì kó wá kidnap ẹ yìí. àwọn lọ. bí lọ́mọ bá lọ láwọn méjì ni wọ́n ń gbára wọn jà o kí wọ́n ló bàjẹ́ ayé. ìkan wá ní òun sọ fún ọ̀rẹ́ òun pé táwọn bá rí $100 he pé báwọn ṣe máa pín báyìí bá rí $100 he ó kì báwọn ṣe pín ó lóun sọ fún pé òun máa mú $70 ọ̀rẹ́ òun máa mú $30 báyìí ló kó gba tí mo létí ní ẹ̀rá yìí. báwo ló ṣe mú $70 kémi mú $30 tó yẹ kó já mú pín gbangba láíláí àlòkù lọ́gbàgbà yẹn ní já fífìrì ìdílé ká ṣe wọ́n bá bẹ̀rẹ̀ sí náà tó jà wọ́n ní òkè owó tẹ̀yìnjẹ́ lórí kọ́ wọ́n ní àti rí i. wọ́n dẹ̀ ti kó gbàdú fún wa. tẹ́jẹ̀ ti yẹ lára wọn. wọ́n wá ní báwọn pé náà wà wọ́n ní ebi ọmọ náà wà. o tiẹ̀ ní credit. wọ́n ní wọ́n ṣe náà wà ṣé dé tí wọ́n lọ bọ́ọ̀bù fẹ́ẹ́tàgọ́ kọ́ni pé náà wà àti wọn náà ọmọdé tí. ìjọ mi wà á tẹ̀sán wọn pé mi ní credit. òótọ́ dẹ̀ ni o àwọn alákòó ni bá ẹ̀ tí ìrówó yẹ wọ́n tẹ̀lé ìlú àwọn pa idiot synthesis. idiosis àwọn èèyàn wọlé láti lọ́sí o. olúwa fún mi Emily ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá nílùú Amẹ́ríkà alága àti olùdarí iléeṣẹ́ Senabas Edge àwọn náà ń bọ̀ ní orí ètò láìpẹ́ àrètí wọn wọ́n ń bọ̀ àwọn ní okùnfà àwọn èèyàn bá ṣe máa ń wọnú ìlú ìjáde àwọn náà ń bọ̀ wọ́n dẹ̀ gbé ìpolówó wọn bọ̀ wá sínú ìlú yìí sí orí ètò láìpẹ́ mò ń pa láṣẹ torí ọ̀rẹ́ mi náà ni. nígbà ìyàgbọ́ láyé tó ti ó gbúdọ̀ ṣẹlẹ̀ mò ń pa láṣẹ ni. sẹ́ǹgbọ́. Dikin Abọ́dúndé Stephen Taiwo mo rẹ́yìn náà ẹ ṣe o Kẹ́hìndé yín kọ́ ṣàlàáfíà. nígbà tán ní Ọ̀ṣun state wọ́n ti decide kí náà wá decide ẹ dákòjé. à ń retí àwọn ìròyìn kó máa wọlé láti Ọ̀ṣun. èmi ti láwọn kan ka o. èmi náà ń ka àwọn kan ṣùgbọ́n ó sì ń ṣe mí bálabàla. Ọlábòmí Sarah Ojúadé mo rí yín o ẹ kú àbọ̀. Ìjíwọlé Olútóyìn Clara mọ̀rẹ́yìn náà o ẹ kú àbọ̀. Wọ́n ti sẹ́ndì fídíò kan sí mi bí ìgbà tó yẹ pé wọ́n ṣe kúùpù ni látọ̀ àwọn sójà báyìí látọ̀ àwọn sójà wọn gbé mọ́tò àwọn tírélà tó lòdù sí london tàbọ̀ sókè pàpàpàpà. Mo wò lórí WhatsApp ni mo ní nípínlẹ̀ wa náà. sọ́dúndọ̀ jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ló ń ta ìjọ wo ni Nàìjíríà máa dénú rúùmù tá a wà ní. ìjọ wo la fẹ́ dé bẹ́ẹ̀. ìlú wo ló jẹ́ Nàìjíríà yẹn náà. ló ń
ta Ifẹ̀ Iléṣà ló ń ta Ọ̀yọ́. Nàìjíríà torí state country tẹ́mi mọ̀ ní Èkìtì country mo mọ̀ tó bọ̀ wà pé ní Èkìtì country yẹn ààrẹ tó wà ń bẹ̀ nígbà kan wọ́n lọ ààrẹ yẹn wà ń bẹ̀ ó dà kó máa kó bẹ́ẹ̀ lọ tó bá o wọ́n lọ mú ogbòògbò tó yẹ kán ààrẹ mi ò wọ́n du àgbà wọn lọ́wọ́ fún ìpín nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà náà. àwọn lọ ìwọ tó tiẹ̀ wá láti èmi tí mo wá láti Ọ̀yọ́ láti ìlú Ọ̀ṣun. Èkìtì lèmi ti wá ó dà wọ́n pé Èkìtì is a country by itself. ìlú Ọ̀ṣun ọmọ Ìgbàjọ lèmi ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá ń gbọ́ láti orílẹ̀-èdè ta tiwa náà kíkú àjòkú lè dàbí ilé. ó náà ló sọ yìí. wòlíì yẹn. ọ̀rọ̀ jáde ọ̀kadà àṣẹgbé power àti drone gbogbo tẹ̀lé. ó ga. kí Nàìjíríà náà ká gbìyànjú ká máa ṣe àwọn nǹkan tó bá dáa ká níbẹ̀rù Ọlọ́run. ẹni tọ́lọ́run bá kọ́ pé yóò débẹ̀ tó bá débẹ̀ tọ́lọ́run ò bá kọ́ pé wà débẹ̀ ò ní débẹ̀ ó dàbí ẹni tó ṣoògùn owó ni tó wá rówó yẹn ó ti wà nú ẹ̀jẹ̀ pé yóò lówó. tó bá jẹ́ pé ẹni tá a kọ́ fún tó lọ jó didi ọmọ gbé ó kàn wéèsì ọmọ ni nítorí pé ó là kò ní ní nǹkan kan. ó lẹ́ ń gbọ́ wọn o Ìdòwú Skilacci ló sọ bẹ́ẹ̀ o ó ní ẹni tó bá ní yóò lówó tó wá lè ṣoògùn owó tó wá lówó arúgbó ògùn yẹn ló ń jẹ́ Ìjíwọlé Olútóyìn Clara wọ́n ní mò ń gbádùn orin Ebenezer Obey àti iná bàbá lọ rẹ́sì bàbá tí ó ti rẹ̀ wọ́n àwọn náà kọ́símẹ́ǹtì lọ́wọ́ yẹn adékájọ́kọ̀ bàbá Victor Ọláìyá látún ní kọ́sádé gbọ́ dá sí Ọlábòmí Sarah Ojúadé borí yín ẹ̀kú àbọ̀ Káyọ̀dé Samuel borí yín ẹ̀kú àbọ̀ ogun ẹ̀dá ń pè wọn àbí mo ti dáhùn ni ó jọ́ tì mo ti gbé ní rán gbẹ̀ngbẹ̀ngbẹ̀. eré aládùn náà pélé yìí bàbá Victor Ọláìyá. Rẹ̀ ayé mà díkà o. Mo wò pé kí ló mú tó ń gbà rẹ̀ yìí. O sọ pé orí eléyìí ni orí táyé búlọ́ọ̀kì. Orí tí ló bá ti bí Facebook fún àmì báyìí wá búlọ́ọ̀kì gbogbo rẹ̀ yẹn. Wọ́n ní àgbà pàmídàn. Special ètò tá a ṣe lónìí torí bẹ́ẹ̀ ni ọjọ́ Sátidé ni o. Ẹ̀yin tó yẹ pé ẹ̀jẹ̀ ń gbọ́ ni níjọ́ Sátidé bàbá ló wọ́n ṣọjọ́ bí o. Ẹ̀yin ẹ̀kàn fún wa ẹ̀kàn sí wa lẹ́yìn ètò àwa sọ fún yín bẹ́ẹ̀ yín máa débẹ̀. Àtọ̀ bàbá ló sá kọ́ba yín competent address rẹ̀ fún yín. Sunday ò ní ẹ̀jẹ̀ Sunday ò ní ẹ̀jẹ̀ àwọn tí kò kọ́ house ẹ kú àbọ̀ o. Bó o ní ìyàwó kọ́ ọkọ̀ Yétúndé nù bóò ni ẹ̀kọ́ bọ̀ Skilacci ló wà lẹ́gbẹ̀ẹ́ mi o Skilacci ọ̀rọ̀ wọlé báwo yẹn wá sọ náà. ṣé mọ̀ pé kó ṣiṣẹ́ tí ò ní ásáàdì tiẹ̀ Adéyínká ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá rèé láti orí Dayọ̀ Agboola rédíò TV nílùú Baltimore lọ́lọ́ ń gbé kalẹ̀ sí. Bẹ́ẹ̀ni o. Ẹnu yà mí gan nígbà tí mo débì mi ò mọ̀ pé nǹkan tó tó yìí ni o sọ fún mi pé olówó tó yọ ọ̀rẹ́ mi. wọ́n mọ̀ kó ń bá alákòóbá ọwọ́ ẹ̀dọ́ kòóbá ẹ má má dáhùn o ṣé olú agodo wa ààrẹ ti bẹ ni o wọ́n ti mú wa wákàtí kan báyìí
tábà ti lo wákàtí kan jẹ wa jáde. àwọn lọ nìyẹn. àwọn lọ nù o alákòóbá. níjọ́ kan ni èmi àti ṣó rántí àwo ọ̀rọ̀ bọ̀dà Yínká Ayéfẹ́lẹ́ tó ṣe láìpẹ́. yẹ́sìkẹ́ òkìkí tuntun tí mo tọ́fún Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́. àṣekọ̀síṣẹ́ tí ò ní àṣàdì tiẹ̀ wọ́n pètò yẹn ní Ọpẹ́yẹmí láago 9 alẹ́ ni wọ́n máa ń ṣe. gbogbo ẹni tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ tí máa wá sórí ètò yà wá máa sọ Ọlọ́run bá mi ṣe mo ní ásídẹ́ǹtì mọ́tò yẹn tó ń bulẹ̀ mẹ́rin ṣùgbọ́n mo jáde ara mi ò dẹ̀ kú wọ́n máa wá ṣe sọ oríṣiríṣi èèyàn tí nǹkan tọ́lọ̀ ti ṣe fún wọn ìjọ tá à ń sọ ìbọ̀dá Yínká bá ṣe àlejò gbà ní táìmù àwo yẹn náà ni ṣóòdì ẹ̀mọ̀ pé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí a máa ń take nǹkan for granted yẹ kí lọ́la ń ṣe fún ẹ ìgbà yẹn wọ́n ti lọ secretariat kan tó padà dé àlejò tán ní tó yẹ kó wá ṣe ètò Ọpẹ́yẹmí. olómọ takọ́ọ̀kì kan lórí ètò Sunday òní ẹ̀jẹ̀ ó ní brother yo send my ticket let me come and cover for you your birthday I will do it for free ṣọwọ́ tíkẹ́ẹ̀tì òtítọ́ owó coverage lọ ìkà arákùnrin ìkà. ọ̀gá aláṣà àti olùdarí iléeṣẹ́ Ìbàdàn City Polytechnic wọ́n ní ẹkún iṣẹ́ wọ́n ní this is nice ẹ ṣe sà àtúnṣe máa ṣe jù bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá wa ẹ ṣeun. bí mo ṣe ń sọ̀rọ̀ lọ mo ti àlejò yẹn ti wá dé tó ti ẹ̀kọ́ ọmọ kó yẹ kó ti ṣe pre-interview kí ló fẹ́ sọ àwọn nǹkan tó lè sọ lórí ètò. so bí ó kàn wọ white bọ̀dá Yínká ti wá àzùmù pé kí lẹ lọ́dọ̀ ṣe pé àmúlásí ó yẹ kẹ́ mi à lè dúró ṣe torí program náà 5 minutes wọ́n bá ó ti yẹ kó mọ̀ wọ́n bá gbé wọnú studio. alágbàdo bá ṣokó gbà. wọ́n bá ní kí lọ́lọ́ ṣe fún yín ó bá ní ọpẹ́ ọ̀rọ̀ mi má tọ̀pẹ́ ṣóòdì ẹ̀mọ̀ pé Yínká àti EOB ló máa ń ṣe tẹ́ wá jọ ń ṣe ní mò ń lọ sọ́dọ̀ Èkìtì má jẹ́ ń lo ìlú ẹ̀ kí n má bàa mo tẹ̀ kó gbogbo nǹkan aṣọ mọ̀ pé mo fẹ́ mú àfọ̀ṣẹ́ mo tẹ̀ àfọ̀ṣẹ́ mo ti sọ pé títí èdè dúdú orí àfọ̀ṣẹ́ yẹn dà. mo sọ pé ní títí jíjọ́ Sunday ìwọ ló ní gbogbo nǹkan tó bá ti ṣe jẹ́ kí n lọ lọ Kwara ó ní mo bá lọ lọ́nà Kwara ni àwọn táǹsọ̀ ẹ̀ bá jí mi gbé wọ́n bá tì mí sínú búùtù gbà ọ̀rọ̀ Yínká ní ọ̀rọ̀ ẹ̀ máa tọ́pẹ́ ọ̀pẹ́ máa yẹ ó ní wọ́n bá ṣàtúnú wọn ní ẹ̀kọ́ àmọ́ bọ́rọ̀ bọ̀ ó ní wọ́n ṣàgbé mi lọ ìgbà tó gbé mi débì kan wọ́n dé mi lọ́wọ́ wọ́n dé mi lẹ́sẹ̀ wọ́n bá gbé mi sí ilẹ̀ àwọn mẹ́ta kan bá ká dàda ní. àdàgé lọ́wọ́ fi ṣe wọ́n ní àfi gbà tẹ́ni yẹn gbé sí mi lórí ó ní ó pin orí olórí mi rí yàtọ̀ ó ní ẹnìkejì gbé àdàgbà ó dẹsẹ̀ ó fún mi lẹ́sẹ̀ kí wọ́n lọ pẹ́ náà ó ní mò ń bọ̀ ó ní nígbà táwọn kan máa palẹ̀ mi mọ́ ó ní bọ́ ṣe lọ sinmi nìyẹn ó ní báwo lẹ ṣe wá ó ní mò ń bọ́rọ̀ bọ̀ ibi tó pẹ́ ó wá ní ìgbà tó máa sinmi bó ṣe yá mo kàn rí pé mo kú ni pé àkúdá ìyá mi ló wá. bọ́lá yìí ká ní ọ̀tẹ̀bọ́tì. ìrẹ̀rẹ̀ àfi gẹ́gẹ́ EOB olóko bọ́lá yìí ká ní EOB ò sá lọ sálárì wọ́n ní wá tiẹ̀ ti sọ pé kí n má gbà sálárì mọ́ eré olóko ṣe alágbàro ṣoko gbàjọ́ táwọn pè ní ẹlẹ́àjáwé. bọ́lá yìí ká lọ pé òye ọkọ òye ó ti kú. Ọpẹ́ does not hear us that is lóyìnbó nìyẹn because ìwọ́n tó bá sọ ọdún testimony bẹ́ẹ̀ yẹn is a baddest testimonial. Is a baddest testimonial. Ọ̀làdó kọ́ ẹ̀. Irọ́ Ọ̀làdó kẹ̀. Sàlámà bẹ̀ nínú. Ó jọra wọn orin kan náà lọ kọ orin kan náà lọ kọ. Ọkùnrin kan ní orin Ọ̀làdó kan Ọ̀làdó kan. lóye nígbà tí a mọ̀ pé àti Sàláwà àti ìbọ̀dà Ọ̀làdó. ọmọ nǹkan tó máa ń ṣẹ̀yìn ọmọ Yorùbá especially. ìbéèrè. wọ́n ní tó ń jẹun lọ́wọ́ wọ́n ní ṣòjọ́ ìyẹn kọ́ ló ń jẹun ìyẹn kọ́ pizza ni. wọ́n ní ẹ̀dùn wọlé dáàdì ṣe ti dé àìrọ̀ mi ò dé. ẹnìkan pè mí lálẹ́ ọjọ́ kan èmi lè pé mo ní sùn lọ́wọ́ mo yà ṣọ́gù mo wá gbé fóònù ẹ̀ ó ti sùn ní onírúurú mo sùn mo ń jọ́gì. ṣé o ti sùn ní mo ní mo sùn mo ń jọ́gì ni mo yẹ ẹsáìsì. òun náà ní kò béèrè wò. mo ní yín o Florence Fadípẹ̀ ìyá tó yẹ lọ ṣègbéyàwó fọmọ ẹ Nàìjíríà láìpẹ́ ẹ kú àbọ̀ sórí ètò. ìyàwó òní mọ bẹ́ẹ̀ tìyẹn ní ti ajẹ́ ìwọ náà ló sọ pé wickedness. ìwọ náà ló sọ pé ní ta lòdì kékeré ní wickedness. aṣọ wa lè ní wọn nísìnyí water bed làwọn èèyàn ń lò ìyàwó òní mọ water bed o. Pastor Israel Olúkáyọ̀dé Joy Ayọ̀bámidélé mo ní mo máa ń láàkì orúkọ pásítọ̀ yìí
yìí tó bá ti láàkì bẹ́ẹ̀ wọ́n yọkó pásítọ̀ Israeli Olúkáyọ̀dé Joy Ayọ̀bámidélé èwo ni ọ̀dà ń bẹ̀. ìsúwọ́sì nìkan ìsúwọ́sì nìkan. Sìláyì lọ pé ìsúwọ́sì yẹn nìkan ló wò láàkì bẹ́ẹ̀ ó ní òun láàkì pásítọ̀ òun láàkì Israeli òun láàkì Olúkáyọ̀dé òun láàkì Joy èmi wá láàkì Ayọ̀bámidélé. pàápàá jùlọ àwa tíṣẹ́ wa bá jọra ta mọ ẹ̀mí àmì òróró àti ẹ̀mí àmì epo. náà òróró tèmi o lásùkọ̀ mi lè po àbádàkínì. tí ẹ yín bẹ̀ wá ń kọ́ balẹ̀ bí àwọn màkà àwọn màkà. ìyàwó pírẹsidẹ́ǹtì wọn wọlé o Tọ́lá Olùkọ́ Ọ̀ṣọ́bùkọ́lá aya bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá ẹ kú àbọ̀ sórí ètò ẹ wo Sìláṣì mo gbé wá yìí Sìláṣì rèé Sìláṣì òun rèé lórí ètò. gbogbo ètò náà dá lórí ọjọ́ bíi bàbá ló ń ta tó ń bọ̀ lọ́jọ́ sátọ̀dé ó máa yí gan ó máa yí gan ó máa yí gan má dà wá o má dà wá ìbùkún bẹ fún ọmọ ọ̀dọ́ náà tó bá fi ọgbọ́n ṣe gbogbo nǹkan ti wà nílẹ̀ ètò ti tò kẹ́yìn kan òde ìjọ yẹn ló kù. orí ẹ dáadáa Adédọ̀tun Ọlábíyì ìyàwó ọ̀rẹ́ mi dáadáa àjọwà rédíò Nàìjíríà náà ni Olúbùnmi Adéníyì àjọwà rédíò Nàìjíríà náà ni. àwọn tí rédíò Nàìjíríà gbórí wọlé o. àwọn ti California Ọlámilékan Oyèbánjí Slim àwọn ti dé ahùn ẹ ṣé mo rí yín. Dámilọ́lá Adéyẹmí àbúrò mi dáadáa láti ìlú New York ẹ ṣé mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú àbọ̀ òyìnbó olórin Mariam Táíwò Akínbóyè òyìnbó olórin arábìnrin náà kọ èmi ó kọrin àlélúyà tẹ́ bá ń gbọ́ níjọ́ Sunday a máa ń gbé sí àwọn ọlọ́jọ́ ètò náà a máa ń gbé sí Mariam Táíwò Akínbóyè mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́yẹ̀yẹ̀ rèé lẹ́dọ̀ Ayọ̀gbọ́lá rédíò TV bó o ní màmá wípé ẹ ń bá bómi ìṣọwọ́ bóúnjẹ ẹ má bọ́dọ̀ ọ̀fẹ́ kó bá dùn à tẹ́ bá wojú aago yín ẹ rí i pé aago 2:30 ó ti fẹ́ẹ̀ lu òkú bíi ẹgbẹ́ta ó yẹ ká máa páàkì báyìí ni ká máa gbìyànjú àti páàkì. wọ́n dẹ̀ ní ìbàjáde owó wákàtí. ó dẹ̀ kó ló fẹ́ sọ̀tàn kékeré kan fáwọn èèyàn lẹ́ẹ̀kan. mo tiẹ̀ tún wò pé gbogbo nǹkan tó lè ṣe tó lè dùn mọ́ mi lọ́jọ́ sátọ̀dé yẹn kọ́ wá. tí n bá sọ gbogbo ẹ̀ lé ní wọn ò ní fẹ́ gbọ́ yòókù ó máa le gan èmi ní sọ̀rọ̀sọ̀rọ̀ ọjọ́ yẹn èmi ní sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ló ń ṣe nǹkan ó lẹ́ ń gbọ́ yẹn o ẹ̀gbọ́n mi náà ni ṣùgbọ́n tá a bá ti wà lórí ètò báyìí opportunity láti pè lórúkọ rẹ̀ ṣùgbọ́n máa lọ jẹ̀yà mi tá a bá dé ìyá wa Florence Fadípẹ̀ mo kí yín o mo kí yín ẹ kú àbọ̀ ẹ wo kó ló di pé mo kúrò lórí ètò lónìí Mariam Táíwò Akínbóyè wọ́n ní akínyín sáà akínyín ẹjọ́ wo lẹ́yìn bọ̀ lórí ètò òyìnbó olórin ńjọ́ wo lẹ́ ń bọ̀ lórí ètò wa mo mọ̀ pé yẹn di after birthday náà à ń retí yín lọ́jọ́ birthday o aago 5 láti máa bẹ̀rẹ̀ àkọ́mọ̀ye sáfíìsì àwọn olórin akọ́ kọrin àwọn àṣẹ wàá bẹ̀rẹ̀ pati ijó ó dà pé orin kan wà ní orin lẹ́mọ̀ láìka ní gbèsè orin tí lágbájá kọ wọ́n gbèsè kí n tó kúrò lónìí orin lágbájá tó lóní bá ti kọrin láti kó orúkọ èèyàn sí pé ọ̀rọ̀ mi ti dayọ̀ ṣùgbọ́n wọ́n lè forúkọ jẹ. àti Florence Fadípẹ̀ sọ pé. àti Florence ìyá tí ọmọ rẹ̀ lé ìgbéyàwó láìpẹ́ ẹ ṣe wo àdètí lọ́la àríjọ Sunday ní Sátidé ó máa yẹ kí ni ó máa ṣàpòrípòrì ó máa yí pópó àwọn kan wà mọ́lẹ́ àwọn kan wà àwọn ìforúkọ tí wọ́n kọrin òun tó wá yọ pé ọ̀rọ̀ ó ti di dòwú ọ̀rọ̀ tèmi dayọ̀ ni wọ́n lè ní ọ̀rọ̀ mi ti di dòwú lágbájá wọn bá mukọ́ báwa dá sí náà jágbọ́. lẹ́yìn eléyìí àwa lọ jíjó kábíyèsí àwọn àmọ̀ kánlẹ̀ tó o bá níta tó fẹ́ sọ fún wọn bọ́ọ̀lù lùsì kí á tó pílẹ̀ orí ìtàn. ọmọ bàbá mukọ́ rèé o ọmọ ìyá onípọ̀mọ́ lágbájá bísádé ológundé fúnra ara rẹ̀ ó rè afọ́fèrè bí ẹni fọwọ́ kàkà tí fọ́ ba. Facebook tó bá wù yẹn blọọkì ẹ̀ wọ́n play ẹ̀ mo gba permission rẹ̀ wọ́n play ẹ̀ ní kọ́ọ̀bù ní ayé ó kọ̀ mí bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ti dayọ̀ ẹ̀ ṣùgbọ́n. máa gbọ́
kọ́ṣẹ́. Ọba mi máa ń gbàdúrà fún mi. Ọ̀rọ̀ mi ti dayọ̀. Ṣùgbọ́n ẹ lẹ́ẹ̀kan sí. Ruth Ọládé Adéjúmọ̀ wọ́n ní I love this program too much sauce ó ta lẹ́nu. Ó di màkà. Ó di màkà spicy. Florence Fadípẹ̀ wọ́n ní àdírẹ́sì ńkọ́ sẹ́yìn ò mọ people encourage people ní lórí Leicester Road PEP 4201 Primrose people encourage people ní. Èyí Táyọ̀ Bọ́sẹ̀dé Balógun mo kí yín o let's go. Ìyá rẹ̀ ń kọ́ bàbá rẹ̀ ń kọ́. Ìyá mi ò sílé ó lọ sóko. Ṣùgbọ́n ẹ̀dúró náà ẹ wá gbọ́dọ̀ sí àgán o. Ruth Ọládé Adéjúmọ̀ wọ́n ní àwòràwọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ versus pèdèpèdè. Àwòràwọ̀. Mo wá lò wá àwòràwọ̀ jébèjébè gbà kó kẹ̀ dùn. Àwòràwọ̀ lẹ́gbẹ̀ẹ́ náà ni. Jẹ́nẹ́kẹ́ Yamá Bísọ́lá Ọmọlàbákẹ́ ẹ̀kú ẹ̀bọ̀. Mo ẹ̀gbọ́n ní ní o, èmi àmọ́ láàkì ẹ̀. Torí pé ó sọ àṣà Nàìjíríà ó tó máa ń wọ́n dèbò. Ọba tó máa ń gbàdúrà fún mi. Ọ̀rọ̀ mi ti dayọ̀. Ṣùgbọ́n kí ló jẹ́ bẹ́ẹ̀? Bí ẹ bá ń gbọ́ pèsè. Bí ẹ bá ń gbọ́ pèsè. Ẹ mọ́ yà sọ̀ tún ẹ mọ́ yà tó sí. Ilé bàbá ló ń ká lóru ó gbà lọ. Ohun adùn nítorí ìjà. Ohun adùn nítorí ìjà. Èmi nìkan ní wọ́n ná mẹ́ta mẹ́fà. Ọ̀rọ̀ wọn náà kò bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Mo padà sẹ́yìn mo sáré lé wa. Àní mo padà sẹ́yìn mo sáré lé wa. Mo padà sẹ́yìn mo sáré lé wa. Ọ̀rẹ́ rẹ̀ ń fẹ́ lọ bí ewúrẹ́. Alọ́rẹ́ rẹ̀ ń fẹ́ lọ bí ẹ̀gánà. Ìwọ náà ń sálọ bí àparò. Mo bú ọ, oríire kẹ́lò ń kù síbẹ̀. Oríire kẹ́lò ń kù síbẹ̀. Ó kù síbẹ̀ tó tún kì í yọ̀nù. Ó yá o, ó yá o, ẹ wá pèsè lẹ́nu sí láṣí o. Àló yá, ó yá o, ẹ wá pèsè lẹ́nu sí láṣí o. Ṣùgbọ́n. Láṣí ló ní kankan tó ń fẹ́ sọ fún wa o. Ruth Ọládé Adéjúmọ̀ wọ́n ní re mímí re. Awóráwo ẹ̀dìgbà. Florence Fadípẹ̀ wọ́n ní I will not eat as from today. Ẹ gbúdọ̀ jẹun o. Ẹ gbúdọ̀ jẹ́. Ẹ make sure pé ẹ jẹun. Ẹ bọ́ tí wọ́n ní ẹ make sure pé ẹ jẹun. Kì í ṣe tàwẹ́ o. Ó di dandan compulsory. Ẹ gbúdọ̀ jẹun. Àwọn èèyàn wọlé wọ́n bá ẹ dẹ́sẹ̀ tó dáwọn lóhùn. Long time brother Dámilọ́lá Adéyẹmí long time o. Ọ̀rẹ́ mi dáadáa Adégbóyèga Adédèjì nù. Ìbàdàn àjọ máa ń gbá bọ́ọ̀lù nígbà táwa bàdàn gbà wá sí. Láyé gbà ẹ káàbọ̀ sórí ètò. Jọkẹ́ Rábíù mò ń kíwọ náà dáadáa o tó wà dáadáa. Àwọn ti Dubai ẹ ṣe gan o. Ìtàn tó fẹ́ sọ àbí àgbẹ̀lẹ́jọ́ mi. Ṣùgbọ́n kí n tó sọ̀tàn ló ń ta.
àní wí síbẹ̀ ká kú síbẹ̀. Ẹ lè wá mímì àti ló ń takẹ́ wá náà wá ní ẹ̀sìn. Wà láti yín nìyẹn. Ìwọ́n ló lẹ́yìn Sunday lẹ́yìn Saturday wá sí. Tó bá ti ṣe bẹ́ẹ̀ dè tán Saturday ó ti tàn. Gbogbo amnesty tá a fún ẹ náà ní Saturday. Ọ̀dà àgbà. Mo gbàládùn àpẹ̀lágbára Ọlọ́run Nàìjíríà náà máa rójú ó máa ráyè. Ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́ntínú láti máa ṣe nǹkan tó dáa. Kò sí nǹkan tá a lè fi nǹkan tó ń pè ní ìfẹ́ wé. Ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ kò ní rí ìgìbò. Àwọn àfa wa wọ́n lẹ́nu tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ kò ní rí ìgìbò. Ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọ ìlú tó fẹ́ ṣèjọba lé lórí kò ní sọ pé kò ń débẹ̀ tipátipá. Wọ́n lẹ́nu tó bá nífẹ̀ẹ́ ọmọ ìlú tó fẹ́ ṣèjọba lé lórí kò sọ pé fẹ́ débẹ̀ tipátipá. Ẹ tí ẹ máa wo gbogbo ẹni tó bá fipá ṣe nǹkan kò ní ṣe nǹkan tó wà nú ẹni torí pé Ọlọ́run ò fi rán. Àwọn àfa wa ni ẹ̀ ń bá fi tipátipá ṣe nǹkan kò ní nǹkan tí ń bẹ́ nú ẹ̀ tó Ọlọ́run ò fi rán. Ẹ jẹ́ ká wá ibi tí ìfẹ́ wà. Ká fi ọwọ́ sowọ́pọ̀. Nàìjíríà náà lè dàgbà o. Nàìjíríà náà lè kọjá ibi tó wà. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Lọ́jọ́ kan mo wà ní Lẹ́kì wọ́n bá pe vice president wa. Ṣé Lẹ́kì ti Amẹ́ríkà àbí ti Nàìjíríà? Lẹ́kì ti Nàìjíríà ni. Tèkó? Tèkó kì í ṣe Lẹ́kì Tèkó ni. Wọ́n bá pe vice president wa ní rìdíìmù kan bẹ̀ Professor Ọ̀ṣínbàjò. Àwọn lọ́wọ́ pèpè kí wọ́n fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀. So ẹ̀ tó bá ń sọ̀rọ̀ yẹn bó ṣe ní it's my pleasure to introduce the vice president of Nigeria, Federal Republic of Nigeria, His Excellency Professor Yemi nínú church ni Professor Yemi Ọ̀ṣínbàjò. Àwọn èèyàn bá ní praise the Lord bí wọ́n kàn ṣe pé bàbá tí bàbá dìde báyìí bàbá ti gbàgbé pé inú church làwọn wá. Mo ń gbọ́ APC inú rìdíìmù àwọn èèyàn ní. Ṣé change bàbá wa pè? Mi ti ẹ̀ mọ ìgbà tó àwọn èèyàn correct wọn pé hallelujah lẹ máa sọ. Praise the Lord ló yẹ kí wọ́n máa sọ. Praise the Lord ló yẹ kí wọ́n sọ kì í ṣe. Wọ́n fi ìfẹ́ àkọ́kọ́ wọ́n ṣe. Èmi ò sí bẹ́ẹ̀ o, mo sọ o, ṣé a lè pit yẹ? Ṣé o ṣáà lọ Nàìjíríà báyìí? Ẹyẹ ní kẹ. Torí Èkó ni wọ́n á ti ìyẹn ní àti ẹ̀. Wọ́n ní arákùnrin tó jẹ́ Skilaki tó bọ̀. Ìyẹn ní àti ẹ̀ wọ́n wà á jẹ́ pọ̀. Wọ́n ní arákùnrin tó jẹ́ Skilaki tó ń bọ̀ o. Tó bá ti palẹ̀ inú pílẹ̀nì báyìí, ọwọ́ lásán ni ẹ mú, ọwọ́ lásán ni ẹ mú. Kò bókó nǹkan ẹ̀ bí mọ́. Ẹ tẹ́lẹ̀ kẹ́ ẹ fomi sí lẹ́yìn báyìí kẹ́ ẹ máa ṣá sí lẹ́yìn. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn tẹ́ ń wọlé, ẹ wo ẹ jẹ́ lọ jíjọ kábíyèsí ká lè máa palẹ̀ mọ́ torí Skilla ó tún lọ sórí ètò míì. Ṣé pe nọ́mbà tó lè ṣe ìpolówó sí lórí ètò tó lè pè sí. Nọ́mbà tẹ́ lè pè sí ẹ mọ̀ 443-760-8578 náà ni ẹ mọ̀ bẹ́ẹ̀ 443-760-8578 ẹ wo ẹ pàdé wa nírọ̀lẹ́ òní o lórí ètò wa àyọkà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀ àrà ètùgbé ìkéde sí mọ́ torí pé ọjọ́ ti lọ pàdé wa ẹ jẹ́ lọ jíjọ kábíyèsí tó bá wù ní Facebook ẹ lè blọ́ọ̀kì wọn máa blọ́ọ̀kì àwọn pages yẹn wá nínú bí àwọn Ọmọwùmí Abdullahi Majango orí yìí o ẹ kú àbọ̀ ẹni bá bómi ìṣanwó bá oúnjẹ o ẹ ń bòrè ọ̀fẹ́ ó bá dùà iye ìlẹ́jà kúmúyì ìmúlẹ̀yìn náà o ẹ kú àbọ̀ ìtẹ̀ báyìí náà ní jóun ẹ wo ẹjẹ́ níjó kábíyèsí tó rọ́nà ọba ìdìwàlẹ̀ tó ṣaráyé lànà olú ọba tó jẹ́ èmi ní èmi ní ọba tó lani adó pani adó tún ní ṣe ọba tó jọba káyọ̀ gbogbo òun lọ́ba tó gbọ́dọ̀ débi sẹ́ni kan wọ̀nyí ọba tó ní gbogbo ayé mọ́lẹ̀ jù òun náà lọ́ba tó jẹ́ ká alábà pàdé yín lónìí àti pàdé yín ọba náà ní ọlọ́run ọba ńlá ìjọ ìrẹ́lẹ́jọ́ ẹ wò ẹ má pè ní báyìí wò ṣe káàkiri àgọ́ rẹ o tẹ́nibọ́dì bá dé o má jòjó yẹn o mọ̀ kí ló bá lọ fún wa ní ṣé òsì kí nìyẹn kílẹ̀. Ìfẹ́ ìbọ̀dì wọ́n dọ̀rọ̀ ẹ pàdé mi lọ́jọ́ Sátọ̀dé. Ẹ pàdé mi lọ́jọ́ Sátọ̀dé ní pàtì Babalóńtà a máa gbọ́ yòókù lọ ó máa le gidi má dá wá sí ìtọ́jú yẹn o méjì ọkọ méèyàn kan dání God bless you as you come. Ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu Skilaki yẹn o ó ní olùdarí ètò níjọ́ Sátidé ó ní MC wa ẹ wo gbúdùgbẹ́ máa jábọ́ ó máa fa alátàdá ní ó máa lọ ẹtọ́bọ́gí ó máa ṣàpòròpòrò ó máa ṣàwìrìwìrì ó máa dìpù ó tún máa ta sánsán bó ní kábíyèsí Joel Anjo yìí ẹ jẹ́ wá pé bàbá wa Dr. Joel Ọláyínká Ayébẹ́lẹ́ bàtìmọ̀ ṣe kó máa kábí ètò yìí lẹ̀ MON member order of Niger bàbá wa Ayébẹ́lẹ́ náà ni ẹ gbọ́ kí lóyún tó bẹ̀ náà bàbá Ayébẹ́lẹ́ ó dà.
ó máa ró ó máa ró oró kan ó kò ó pa ọjà ó gbà ọgbà ẹ̀rọ ó máa ró oró kan ọ̀kadìlẹ̀ ọ̀kadìlẹ̀ àkókò ayọ̀ mi ó máa ró àkókò ayọ̀ mi ó máa ró àkókò ayọ̀ mi oró kan ó kàn ó oró kan jẹ kan jẹ. Oro kago kago, oro kange kange. Níbi gbogbo tí mo bá wà, mo máa ró. Lórílẹ̀-èdè Amẹ́ríkà, mo máa ró. Títí dé gbogbo Yúróòpù pátá, mo máa ró. Àti káàkiri àgbáyé ó máa rò. Oro kago kago, oro kange kange. Oro kago kago, oro kange kange. Oro kago kago, oro kange kange. Àní oro kago kago, oro kange kange. Ilé ìwé tó máa rò. Ó dàbọ̀, ẹ jẹ́ pàdé nírọ̀lẹ́. Bye bye, see ya, love you.